ọ̀n tí máa kú lé lórí gan òun ó jẹ mí àgbẹ̀ kí ló tí mo wọra mìíràn tí mo fi kú ṣé mi ò dá nǹkan tó lè fi wò wọ́n sára rẹ̀ ṣé mi ò dá sílẹ̀ lẹ̀. So gbogbo àwọn kinní yìí kò ẹ̀sìn ó yàtọ̀ síbi tí wọ́n ti bí wa ó yàtọ̀ yányán zaitun wàtí ni wọ́n zaitun wà tó rì sí ní zaitun wọ́n ní àtọ́ ẹgbẹ́ nǹkan kan ṣẹlẹ̀ ó lè mú o tóbìnrin bá lóyún ó lè mú o kọ́mọ lè bá jábọ̀ ìkankan ṣé náà tá a bá gbo ewédú lọ́dọ̀ wa ń bì aláboyún tó bá mú ṣé kò ní bímọ wọ́rọ́wọ́ ni. So a mọ̀ fi àwọn nǹkan kan a mọ̀ gbé sẹ́gbẹ̀ẹ́ ara wọn so kò jù bá ń lọ. Bàbá ẹ mọ̀ kan adúpẹ́ gbogbo nǹkan tẹ́ sọ. Bàbá ṣe ẹ fẹ́ sọ̀rọ̀ ọmọ bá. Ìyá adúpẹ́ gbogbo nǹkan tẹ́ sọ àmọ́ nú àwọn ọ̀rọ̀ yín o tèmi ṣe gbọ́n tán o ẹ sì mú mùsùlùmí ẹ lè lọ read language lóòótọ́ nísìnyí tẹ́ bá jẹ́ language lẹ read oníṣẹ̀ṣe ń read language ṣe fẹ́ sọ wípé kò sọ ọmọ oníṣẹ̀ṣe tó lọ read language ni. Kò sí wá ní mọ̀ sí àwọn táwọn ha òdùfá sórí tí wọ́n máa ń kọ́ ẹ̀. So therefore àwọn ò ní pé kò ń ṣe language àmọ́ ìgbà míì ẹ lè wọlé kò ń ṣe gbogbo aláǹgbá ló dánú délẹ̀ àmútínú ẹ lè wọlé bí ẹni tó jẹ́ èèyàn wa ní àmọ́ kẹ́ jẹ́ ẹni tó ń fọgbọ́n wá gbọ́ nǹkan tá à ń sọ. àyẹ̀ bìlífù nínú Ògún àti Èṣù àti bẹ́ẹ̀ láti bí 2 weeks báyìí tí mò ń join gbogbo program yìí tí má nìkan burú ṣé àwọn tí wọ́n sọ gbogbo àwọn tá a ṣe kí ni. ó ti da ẹ̀yin fún ayé lẹ fẹnu yín pé nǹkan tẹ́mi fẹ́ kẹ́ fẹnu yín pè lẹ ti pè yẹn David bàbá ẹ tó bá fẹ́ bá yín sọ̀rọ̀ àníyàn mi sílẹ̀ Yorùbá gbọ́dọ̀ fi dá mi lẹ́jọ́. ní padà mi ní kọ́. Ṣé ti yọ̀ǹda mi báyìí sà? Ìyá mi ti yọ̀ǹda yín yà. Káàdì mi o ẹ bá ń sẹ́ndì káàdì mi o. Àfà ẹ wò ẹ má bínú èmi fẹ́ béèrè question kan lọ́wọ́ yín o nǹkan tí mo kàn fẹ́ sọ mi sọ kékeré má ṣe ẹ̀sìn yín o mi ò di èèyàn mo kàn má ṣe ẹ̀sìn ẹ̀ mo kàn fẹ́ jẹ́ kẹ́ mọ̀ kankan ni pé ṣé ǹjẹ́ mọ̀ pé tradition Lárúbáwá òun ni wọ́n gbé wá fún yín tó sọ di ẹ̀sìn mọ́ yín lọ́wọ́. ọ̀tọ̀ ni tradition ọ̀tọ̀ lẹ̀sìn tó wáyé pé tradition Lárúbáwá ni yóò tún wọ́ọ̀sì jù báyìí lọ́nlẹ̀ Yorùbá. ẹ jẹ́ wọn á sọ tradition Lárúbáwá fún yín. Okay. The way bọ́ ṣe ń ṣe nígbà yẹn nígbà ìwáṣẹ̀ wọn bọ́ ṣe ń sin Allah náà lọ ṣe ń sìn lé ní tí ó lè yàtọ̀. ẹ má twist mi brother mo mọ ogun tẹ́ fẹ́ sọ yẹn. ó ti yé mi kò sí wàhálà. ẹ má ṣẹ́rí nǹkan tẹ́mi fi bẹ́ẹ̀ lọ́hùn ẹ má gbọ́ tẹ́mi fi bẹ́ẹ̀ lọ́hùn ni pé ọlọ́mọ yìí kí mùsùlùmí kankan kó tákù mi lórí kíni torí mo mọ ìpìlẹ̀ ẹ wo mo mọ àwọn nǹkan míì tẹ́ ẹ mọ̀ tó ṣe pé àgbákò tó ní agbára ni. bẹ́ẹ̀ bí sáà ṣe ọ̀rá ń ṣe yẹn ẹ sáà ọ̀rá fi mí lẹ̀ ẹjọ lásán àwọn mùsùlùmí dáńtàkùn mi wà bọ àmẹyẹ nǹkan míì tẹ́ ẹ mọ̀ tó tún ní agbára ju ìtẹ́ǹsọ yìí lọ. àfáà mi mọ gbogbo ẹfí wọlé o bàbá mi wọ́n mọ̀ tọ́ o àfáà mi mọ̀ tọ́ ẹfí lẹ́ o ó mọ̀ tọ́ o. pé mo máa sọ fún ẹ yí pé kó máa gbé wọn mọ́ra ọjọ́ tí pálábá ẹ bá máa ṣẹ́gi tó ti yẹ àwa ní kó máa ta orí aláǹgbá tó ń ta ní kó máa tọ ogun jẹ nílẹ̀ Yorùbá ọjọ́ tí pálábá ẹ bá máa ṣẹ́gi. mo bá kan méjì mọ́ra mọ́ ọ̀rọ̀ sọ fún pé wọ́n tó ti àṣùgbọ́n náà ó gbàwé èèyàn mímọ́ra àbí ó gbàwé èèyàn mímọ́ra máa wọ̀ rí o ilẹ̀ ẹ máa tó mọ́ o múra sí i. Alright, sir. Alright, sir. Ẹ ti fẹ́ máa lọ. Mo ti ṣe bá tó wá ní mọ́tì lọ òjò gan ràn lọ́wọ́ bọ̀ mi ò fẹ́ máa lọ. Mo fẹ́ béèrè ìbéèrè kan ni. Nínú Allah àti Elédùmarè èwo lẹ faramọ́nú méjèèjì. Allah gangan kẹ́límà Allah tẹ pè yẹn nínú language òòṣà ló ń jẹ́ bẹ́ẹ̀ Allahu onílábàá gbà pé Ọlọ́run Elédùmarè olódà. Aláwù yẹn ṣẹ́yìn gbà pé kì í ṣe Olódùmarè. Ẹ mọ̀ gbọ́ o Ọlọ́run tó bá yẹ pé ìtumọ̀ tí mo tú Allahu yẹn sí o ní pé ọba tó dá yàtọ̀ ọ̀run tí mo dẹ̀ tú Elédùmarè náà sí pé ọba tó dá yàtọ̀ ọ̀run a jẹ́ pé kankan náà ni. ní ogun kì í ṣe kankan wọn ṣe kankan wọn ṣe kankan báyà ibi tẹ́ ti mí ìsẹ̀ nìyẹn tẹ́ ṣe wà nínú ẹ̀sìn mùsùlùmí tẹ́ bá wo ìṣe Allahu yẹn àti ìṣe Elédùmarè ó yàtọ̀ síra ṣe àfẹ́ ìṣe Allahu yẹn ìṣe òun ló máa ń bá Jùbírì sọ̀rọ̀ tí Jùbírì àwa bá ànábì sọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ tó dẹ̀ bá Jùbírì sọ tó bá ànábì sọ bẹ́ẹ̀ ni ká pààyàn ká lọ jagun gbalẹ̀ ká lọ gbàyàwó ọmọ wọn Olódùmarè tí wọn ò lè sọ bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ yín fara mọ́ yẹn.
Ọlọ́run ṣàánú dáadáa náà wà dájú ṣe láàrin ara wọn àbúrò ẹ mọ̀ pé ọlá pé adi frustrate Islam ti frustrate bí ló fà bọ ẹ̀gbọ́n ẹ wò ó ṣe rí nǹkan ẹ ṣáàdì bẹ́ẹ̀ mi ṣe wà yìí bẹ́ẹ̀ bí mo ṣe wà yìí kò sí ẹ wò ẹ má bínú ẹ ṣáàdì àwọn ọmọ ṣe lọ báyẹn but mo àsìkò láì Ọlọ́run gbọ́ ó mọ ọkọ tí mo kàn fi fẹ́ràn ẹ ó ti yẹ èmi wà pé mùsùlùmí ló gbé dání nítorí pé ìwọ kọ ní làákàyè ó dẹ̀ ní báwo lọ ṣe ń sọ ó ní respect òun ni ó dákun bàbá tó ń bá ẹ sọ̀rọ̀ lọ bàbá yẹn béèrè pé ṣùgbọ́n pé gbogbo ẹni ó ní dáadáa kò dẹ̀ ní dáadáa jọ ṣó lè ṣàlàyé dáadáa yẹn fún wa dáadáa tí Allah ń ṣe. mo ń bọ̀ fún ẹ dáhùn ẹjọ́. ẹ jẹ́ kí n mú ti fún yín. wàláì mo ní ṣe rí dáadáa hello mo ń bọ̀. à ń gbọ́ yín. ṣe rí dáadáa tí máa fẹ́ sọ pé lábáwá introduce wa nínú ẹ̀sìn tó wà ń bì gbogbo dáadáa yẹn náà ló wà ń bì. kò yé mi o ṣé pé gbogbo dáadáa táwa ti mọ̀ nílẹ̀ Yorùbá lárúbá tún ìṣòwò tó wá mú wá again àbí. ẹ ṣé kí n sọ answer fún yín mo ń bọ̀ Kàmádé ṣé kí n sọ answer Islam fún yín sà nǹkan ẹyọ kan náà mo fẹ́ sọ. ẹ sọ ká ẹ jẹ́ ká yí. answer mùsùlùmí tọ́lọ́run fi rán Ànábì wá ní pé kò ju yí pé ẹnìkan bẹ lókè tó wà ńlẹ̀lẹ̀ tó dá yín o ẹ bára yín bí lásán bí ẹran nǹkan tó ń pè lẹ́sìn nù. ṣé ẹ lè fi ìdí ẹ̀ múlẹ̀ nínú Quran. Allahu rabbu samawati wal ardi kursiyyu náà Allahu la ilaha illa huwal hayyul qayyum la ta'khudhuhu sinatun wala nawm ọba tí èyí tó gbé ọba tí èyí sùn lahu ma fi samawati wa ma fil ardi gbogbo tí ń bẹ lókè yẹn gbogbo tí ń bẹ nílẹ̀ ó nìkan ló ní wala yahudu hifdhuhuma wa huwal aliyyul azim sọ ọba yìí ó yàtọ̀ sí kẹ́mọ̀ sọ pé mo wá ẹnìkan fún un. Bọ́lárúbáwá o bẹ́ẹ̀ tí mo sàmù Yorùbá tẹ́ sọ nínú ọ̀rọ̀ yẹn ni pé Allahu ló dá gbogbo ayé tó dá gbogbo ẹ̀ ṣé Allahu yẹn ṣé ó gbọ́ èdè China àti èdè Yorùbá. ẹ rí i pé Allahu yẹn èdè Lárúbáwá ni kì í ṣe èdè Yorùbá. bẹ́ẹ̀ ṣó gbọ́ èdè China náà. tó bá ti jẹ́ pé gbogbo èdè lọ́lọ́run ọba gbọ́ tí Lárúbáwá náà bá bìlífù pé Allahu ọlọ́run ọba ní ajẹ́ pé gbogbo èdè ló gbọ́. Allahu yóò gbọ́ èdè kankan èdè Lárúbáwá. tí bá bá ẹ nílẹ̀ Ìlọrin nílẹ̀ Haúsá tó wáyé ilẹ̀ Agajẹ. Òṣogbo wà Òṣogbo. tí bá bá ẹ bẹ̀ yẹn ṣe kọ́ ayé kalẹ̀ lÓṣogbo. ó mọ àwọn tèmi ṣeré bí báyà mi. mú ẹ ṣeré. níbo ló ti rí tó kọ sí pé ọba tó lókè tó nílẹ̀ nínú Lárúbáwá ó ti bẹ̀rẹ̀ kùrìsíyù ni kẹlẹ́wọ̀ kùrìsíyù Allahu la ilaha illa huwal hayyul qayyum. sọ́bọ̀ ṣe rí sọ́bọ̀ ya gbéjáde jẹ́ kàkà kárí bí tó ti fi Yorùbá kọ́ pé òun ni kíní kan má máa mú èdè Yorùbá wa má máa fi máa ṣe àlọ́kùnrin. ẹ̀mí ọ̀yẹ̀ translate Lárúbáwá sí Yorùbá náà ni wọ́n yẹ translate ẹ̀ sí English ni. àwa náà lè translate ok ẹ jẹ́ òfin lágbèjúwe prof àkàn wà ní Kwasu wọ́n kọ ìrèké oníbùdó hospital mọ̀káyàm àwọn náà translate àsọ̀yẹ̀dẹ̀lìjẹ̀rí ìfìgábàtìlẹ̀yìn fèrè ògbójú ọdẹ nínú igbó wọ́n dẹ̀ translate ẹ̀ lọ sílẹ̀ Saudi wọ́n dẹ̀ fi gba professor àwọn wọ́n dẹ̀ ti ń lò ní Saudi báyìí wọ́n ti ń lò ní Mamlaka ní Riyadh wọ́n dẹ̀ fi ń ka history wa. mo fura sí yín bàbá Aspari. ìwé yẹn jọ ṣó lè fún wa níwèé yẹn kàkà kó bá di pé ó ti lọ because ẹ̀yin mùsùlùmí yìí gbogbo nǹkan ilẹ̀ Yorùbá ẹ wá yí ẹ lè jẹ́ pé ibi tó ti fi Ọlọ́run Olódùmarè ẹ lè lọ kọ́ Allah sọ̀hún yẹn fún wọn káwọn yẹn máa wọ ẹ̀yin tẹ́ bá ní novel tẹ́ bá ní novel Yorùbá tó yẹ pé àwọn èdè gidi wà ń bẹ fún mi bá kàn fi ṣe master mi níbà wọn bá translate ẹ lọlẹ lábọ àwọn tó fi jẹ sórí pé nǹkan. lọ́ka Macbeth lọ́ka báwo lọ ṣe ń pe bọ̀bọ̀ yìí tó kọ Shakespeare ó ti yẹ lọ́ka Shakespeare. èmi gẹ́gẹ́ bí mo ṣe wáyé èdè Yorùbá èmi gẹ́gẹ́ fẹ́ mójútó pé kí n translate ẹ̀ káàkiri gbogbo lẹ̀ lábọ. ìwé Yorùbá tẹ lọ túmọ̀ sí Arabic yẹn afẹ́mọ̀ kan tẹ kọ fún Ọlọ́run yẹn jọ tó bá lè fún wa ní líǹkì kìíní yẹn káàkà kó bá di pẹ́ ti tà wá tán. tàyín tán kí ni alẹ́ ta fi gbà ẹ́. àṣùbùnù láì owó oṣooṣù bẹ́ẹ̀ mo jẹ́rìí ẹ tó bẹ́ẹ̀ yẹn ni àṣùbùnù láì. ó yẹ kẹ́ mọ ọmọgbẹ́ni mi ó yẹ kó yẹ yín normal àbátì ẹ̀sìn náà kò sí kíní kankan ẹ̀ tó wọ́n zù ní mi so kò sí kankan mọ́. ẹ má ṣàwà ìjà wá torí bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yìí èrò yín bà mí o wọ́n á jẹ́ pé Fúlàní tó fara wọn bí Yorùbá ní. àbẹ́ rí bàmú lẹ́nu mi ni ẹ bẹ́ẹ̀ ti rí picture bẹ́ẹ̀ rí pé mo fa bàmú sẹ́gbẹ̀ẹ́ ọ̀tún.
èmi ṣàmọ̀ pé inú mọ̀lẹ́ gbogbo ètè tí Fúlàní lè máa dá ilẹ̀ náà máa fi run lágbára. àmì ẹ̀ka ọ̀run mọ̀lẹ́ tari owó sẹ́mi ni kò sí nǹkan kan tí ọ̀run mọ̀lẹ́ fẹ́ ṣe fún mi ká gbowó wa lọ. ẹ jẹ́ ká yọ̀ ọ̀dà yín gbà tẹ́ náà padà bọ̀ nírọ̀lẹ́ àbí bò ní. màá wà ẹ tó promise ni kó ta ló ní ìbéèrè fún wọn. ta ló ní ìbéèrè fún wọn. mi ní promise mi o. ta ló ní ìbéèrè fún wọn kó tó máa lọ. dáhùn question wọn dáhùn question èèyàn tó béèrè question lọ́wọ́ yẹn dáhùn question yẹn. béèrè kankan lọ́wọ́ àṣìbùnú la kò ní dá yín lòun tí wọ́n béèrè lẹ dáhùn yẹn. dáhùn question so kò sówó fún yín. kò lè dáhùn mọ́ tí wọ́n máa padà wá lálẹ́ kọ́sítọ́mà dáadáa ni. àti lálejò Bashir. wọ́n ṣe yíba sọ́tún yíba sósì. ẹ káàbọ̀ bàbá mi Bashir. ẹ káàsán o ẹ káàbọ̀. ẹ jọ mo fẹ́ bèrè question kan lọ́wọ́ àáfàá tó jáde nísìnyí. àwọn ti lọ. ẹ lè béèrè náà báyá ní ìtumọ̀. ok lórí brọ́dà mi tó wọlé ní àtúntò àwọn bọ̀ láti program kan tí wọ́n rẹ́ni wọlé. ok. àwọn tó jẹ́ àáfàá wa mi lọ lé kó lọ sí lẹ́kọ̀ọ́ gan o rẹ̀ kéwù. àwọn tó jẹ́ àáfàá wa wọ́n máa sọ fún wa pé ògbó wa àmọ́ bí Adam ló bí ojú wa pé àwáwù ni ìyá ojú wa so mo wá ń béèrè lọ́wọ́ wọn pé látọjọ́ yìí pé èmi ò tí ì rí gbọ́ nígbà kan ti bí mi pé òyìnbó nílẹ̀ òyìnbó ìlú òyìnbó àti òyìnbó fẹ́ra wọn wá bí dúdú tí wọ́n bí Áfíríkà tán bí ìyẹn dúdú mi ò rẹ̀ tí ì rí pé nílẹ̀ Yorùbá wa náà yìí báyìí àbí ilẹ̀ adúláwọ̀ wa yìí báyìí kí dúdú àti dúdú fẹ́ra wọn kí wọ́n bí òyìnbó ok ṣé ànábì Ádámù yìí ṣé òyìnbó ni àbí adúláwọ̀ ṣé ń gbọ́ mi. à ń gbọ́ yìí èmi ìmọ̀ báyọ̀ òyìnbó ní bá dúdú ni o mo ṣáà mọ̀ pé kì í ṣe Áfíríkà. so ṣé wàá pọ̀ sí òyìnbó ni. òyìnbó ni ṣé wàá possible kí òyìnbó nítorí ọ̀dọ̀ àwọn Júù lọ ti làwọn mùsùlùmí gan ti lọ mú wá sọ́dọ̀ tiwọn torí òyìnbó náà làwọn náà. so question tó máa ń kọ́ ẹ̀mí lóminú nìyẹn pé ok o pé mi ò tí ì gbọ́ rí o fẹ́ ní òyìnbó níbẹ̀ yẹn o wọ́n fẹ́ra wọn wọ́n wá bí dúdú àbílẹ̀ adúláwọ̀ ìbà yìí Áfíríkà ìbà yìí kí dúdú méjì fẹ́ra wọn. ẹ jẹ́ kí n invite bọ̀bọ́ yẹn padà. ẹ ti ń ronú dáadáa nìyẹn ó náà fẹ́ lọ ṣe nǹkan ẹ ti ń ronú dáadáa nìyẹn ẹ rí mọ̀ pé ìròyìn ti ń yàtọ̀ ẹ ti ń padà wálé nìyẹn gbogbo àwọn ìtàn yẹn ti ń kúrò lórí. bẹ́ẹ̀ni wọn àdẹ tí wọn rí dáhùn fún lásìjọ yìí. wọn lè rí dáhùn fún wọn máa perambulate ni. ẹ wo máàpù tí bá sọ̀rọ̀ tí tó lọ yẹn Ògún lásán tó pè yẹn nítorí ẹ̀ lèmi ò ṣe sọ̀rọ̀ mọ́. Ògún tó ti ẹ̀rọ pẹ̀lú ara ẹ̀ pé ó ti trap ara ẹ̀ already. that's it ó sọ síta tán o kò sọ Ògún àṣìṣe that's it ibẹ̀ lèmi ti wọ́n pé òkè tó bá ìwọ tó lè pògún gan ó yẹ kó ti mọ̀ pé ò gbọ́dọ̀ wá gbàbọ̀dé fún wa ń bì àbí gbogbo everywhere ọ̀dọ̀ àwọn bàbá ni o ms bàbá ni o olówó Èkó tó bá gun anywhere ta ti ń sọ̀rọ̀ yìí tó lọ fẹ́ máa lò wá Ògún yẹn gan ló máa ṣèdájọ́ that's it. ìlú tèmi wà yìí ní ti lọ́kọ̀ọ̀tù mi ìfẹ́ sọ pé ṣé kọ́ lọ mú àdá wá kí George bá wò pé bóyá ṣé bọ̀bọ̀ yóò gbádùn mi ní pé mi ò lè fi Quran àti Bible búra mi ní pé mi lè fi búra I swear George yẹn ó ní pé kọ́ òyìnbó ni bí even ó dàpọ̀ ti ṣe ń gbọ́ pé ó ní blood turkey ó ní pé kọ́ lọ ó sọ fọ́lọ́pàá pé kó lọ romi wá fún mi bottle water mi fi búra náà mi ní pé àmì ó ní pé before mi ní pé then I was a Muslim now I'm a traditionalist I don't believe in Quran and Bible ti ṣe sọ fún George nìyẹn ó dẹ̀ ọ́fà mi kan ti fẹ́ nítorí ọkàn mi kàn ní pé má lo Quran àti Bible wọn sẹ́ sọ fún wọn pé bá pé àdàkọ́ bá rò pé pé yóò gbádùn mi ní pé I'll use water àmọ́ Batala son ti ṣe sọ fún George ẹjọ́ ẹ nìyẹn ó dẹ̀ ní kọ́ lọ romi wá fún mi nílùú òyìnbó ẹ gbàgbé ẹ o
tóyìnbó lè fún mi ní ọ́fà yẹn ká wálẹ̀ yín dúdú. wọ́n mọ̀ nípa ìṣiṣẹ́ wa wọ́n mọ̀ nípa ìṣiṣẹ́ wa. àbòsí lẹ́fì bí nǹkan tó ṣẹlẹ̀ ní ẹ bàbá mi àbòsí lẹ́fì jẹun gbogbo nǹkan ti hàn pé àbòsí nìyẹn wọ́n sọ nínú gbogbo ìwé wọn gan pé ọlọ́wọ́ ìtàbòsí ṣe ní tábòsí bá ti wà ojú tí ò padà wọ́ ni nítorí tí gbogbo olójú ni gbogbo ẹ̀ bá wọn lójijì ni ìtàn kéwù ẹ̀ sì ránṣẹ́ tàn kéwù ẹ̀ kẹ́kẹ́ sì sì ń wá ń sì bẹ́ẹ̀ lẹ́nu ìwé ẹlẹ́mìgbà ni kò rí iná mọ́ kò lè wòwe mọ́ nínú wọn wọn lè wòwe mọ́. kíní tí dẹ̀ ń sọ yìí 13 years ago ni o kò ń ṣe recently o kẹ́ lè mọ̀gbà tí ṣẹ̀ṣẹ̀ ti ń gbénú èmi. 13 years ago 2011 if I'm right 2011 ní case tí ń sọ yìí 2011 so therefore kọ́ gbàgbé bó ṣe ṣẹlẹ̀ I'm telling you I'm not denying my religion again my culture my way my people way man ọmọ mi lè gba ẹ̀sìn slave master mọ́ èmi ò pè wọ́n colonial master tèmi rí o ní kékeré nìyẹn slave master ni wọ́n mi ìdẹ̀ lè gbẹ̀sìn wọn mọ́ ẹni tó bá fẹ́ sọ̀rọ̀ tó kó sọ̀rọ̀. bẹ́ẹ̀ ni bàbá mi slave master ni wọ́n kí ló ń jẹ́ bàbá Bello ẹ máa bọ̀ lókè bàbá Bello ẹ máa bọ̀ lókè ẹ wá dáhùn question tí ẹnìkan béèrè mi báyìí ó yẹ kẹ́ lè mọ ìbéèrè yẹn ẹ wá dáhùn Bello kàn mọ́. wọn ò ní fẹ́ wà bàbá ò lẹ́nu wọ́n ti wà wọn ò ṣe ní wà. bàbá ti gbórí wọlé. bàbá Bello. bàbá Bello ok ẹ bèrè question yìí lọ́wọ́ bọ̀dá yẹn ní pé ṣé ó possible kí òyìnbó méjì kó bí dúdú ìbéèrè bọ̀dá yẹn nìyẹn. sọ̀tẹ́ bá wa dáhùn. bẹ́ẹ̀ ni à ń gbọ́ yín bàbá. à ń gbọ́ yín. kò possible kó òyìnbó méjì kó bí dúdú. ok sir ẹ ṣeun. táwa ni so bọ̀bọ̀ yẹn dà tẹ bá ṣì wà ní comment section ẹ máa bọ̀ lókè o tí ẹ̀gbọ́n yẹn bá ṣì wà ń bẹ̀ kàn send request. Bashir ẹ send request sí mi. ṣé muslim ni àfààní àbí. muslim ni Bello bàbá Bello. mo máa drop èèyàn kan. ẹ jọ̀ọ́ bàbá Bello question tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín ẹ jọ̀ọ́ ẹ dá mi lóhùn Adam àti Awao ṣé èèyàn funfun ni wọ́n ní àbí dúdú. bro lásùkọ̀ mi ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí n sáré drop yín. ṣé èèyàn dúdú ni wọ́n àbí funfun. gẹ́gẹ́ bí ìtàn tí a gbọ́ tá a gbọ́ ni o èmi ò mọ. Bashir rẹ máa bọ̀ lókè. wípé ibi tó sọ̀kalẹ̀ sí wípé Saudi Arabia ni wọ́n sọ̀kalẹ̀ sí. ìtàn tó fìdí ẹ̀ múlẹ̀ tó Saudi ló ti sọ̀kalẹ̀ sí. ẹ gbọ́ náà Saudi ló ti sọ̀kalẹ̀ sí. ọdún ẹbú ebú nìyẹn ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù. mo ní ohun tó ẹ jẹ́ kó sọ ẹ jẹ́ ká sọ̀rọ̀ ẹ jẹ́ ká sọ. kódà ó dà ń gbọ́. ohun tó sọ nìyẹn kò dẹ̀ possible kí kò possible kí èèyàn funfun kí jean tó jẹ́ white tó jẹ́ white bíi black so mo wá lè sọ bí ìtàn ṣe ń lọ bó ṣe ń lọ gẹ́gẹ́ pé látàrí àwọn nǹkan tó ṣẹlẹ̀ àwọn ìpínlẹ̀ kan mi máa ń ṣẹlẹ̀ ńgbà mi látara nǹkan ó dẹ̀ ṣẹlẹ̀ kó ọmọ ìnẹ́rì tiẹ̀ tí bàbá bá ní diabetes ń sìn ó pọ̀ sí ọmọ náà ìnẹ́rì diabetes. ẹ dúró diabetes yàtọ̀ sílẹ̀ ẹ dúró ń sìn ẹ ti sọ ó dà à ń gbọ́ yín. wọ́n ní ewúrẹ́ lè bí ajá náà tó àti sọ fún yín ẹ jẹ́ ká máa gbọ́. ẹjọ́ gúnlẹ̀
so látàrí pé ọ ń lọ bí oòrùn àbí nǹkan kan tó ń ṣẹlẹ̀ even kò àméjì tá bá jẹ́ pé nùtọ̀ náà tó ń sọ náà wọ́n ń ṣèyàn funfun wọ́n dẹ̀ ń ṣèyàn dúdú ọ̀dà gẹ́gẹ́ bí àwọn Asia ṣe máa ń wà yẹn àwọn bí àwọn Fúlàní bó ṣe wà yẹn náà ni wọ́n ṣe ṣàlàyé kò sí nǹkan kan tó fi bẹ́ẹ̀ rinlẹ̀ so pé mi ṣe mọ̀ ọmọ nìyẹn o ẹ wá fún mi tán. ṣé wàá gbọ́ ìtàn Ádámù àti Éfà tí ẹ̀yin pè ní àwáwù ẹ yọ láti inú ìwé àwọn Júù ìwé Tọ́rà ibẹ̀ ni ànábì Muhammad tó ti yọ tó ti tọ́ wá àwọn gangan lọ́ni ìtàn yẹn ṣé wàá rí ìtàn yẹn gangan fún ara ẹ̀ àwọn aláwọ̀ funfun ni ṣé ń gbọ́ ẹ̀ẹ́dẹ̀ lè rí òyìnbó látijọ́ tí aláyé ti ń dáyé kẹ rí òyìnbó aláwọ̀ funfun méjì kò bí dúdú kò possible mi lẹ ti gbọ́ rí wípé wọ́n máa ń bọ́ sínú òrùn ẹ dúró question kan tó máa fẹ́ bọ́ sọ fún yín o ṣé ń gbọ́ ẹ wá ní bóyá ìgbà tó dí póníkálukú wọn ìgbà tó ń ṣe kíní kan tó ní kálukú wọn ń change location àbí òrùn yẹn náà ló fà á tí irun wá fi yàtọ̀ sí irun tiwọn àbí ẹ mọ̀ pé irun tí wọ́n kọ́ ìlú ó lọ lẹ́yìn. ẹjọ jẹ́ kí kíyín lẹ́yìn díẹ̀ torí mo láàkì tọ́pìkì láàrin ẹjọ bàbá mi Bello ṣé tí bàbá mi Bello ṣé tí ewúrẹ́ bá bí máa ń sìn tó pé tó oòrùn tí wàá pa ewúrẹ́ yẹn o tó bá dìgbà kan ìwọ àwa wọlé àwa bẹ̀ sí igbó bí ajá ṣé ìkẹtẹ́ ń gbìyànjú láti sọ ni. rárá mi ò sọ bẹ́ẹ̀ o ẹ rí bó ṣe ń bá fún ẹ̀yin náà bẹ́ẹ̀ bóyá ló ń bá fún èmi náà. ẹ pé kékeré wá lè gbèrò pé kékeré wá nílé ìròyìn lọ́kàn nígbà tó bá àgbàlagbà ní ṣọmọdé. bóyá ń bá fún ẹ̀yin náà ló ń bá fún èmi náà pé báà lè yan fún méjì ṣe máa bẹ̀rẹ̀. kò yẹ kó lè bá fún ẹ̀yin nígbà téèyàn ò gbà pé ewúrẹ́ lè bí ajá. ok jẹ́ kí n béèrè kan lọ́wọ́ yín nínú ìtàn ti Ádámù àti Éfà gbọ́ yẹn ìtàn wo lẹ́yìn náà wá gbọ́ nípa ìran ti bàbá yín àwọn bàbá titi yín nílẹ̀ Yorùbá ṣé ẹ gbọ́ kankan nípa wọn rí pé wọ́n ṣe bẹ̀rẹ̀ ilé ayé wọn o ìtàn ti ṣẹ̀ wá o ṣé ẹ gbọ́ rí àbẹ́ ẹ gbọ́ rí. ara mi ò gbọ́ rí. ẹ gbọ́ rí ẹ dẹ̀ jẹ́ ọmọ Yorùbá. mi ò gbọ́ pé báyìí ibi tó dúdú àti wá lélẹ̀ wọ́n kàn máa sọ pé bí ó wá láti Sudan àwọn kan ló wá láti Saudi àwọn kan ló wá láti ibìkan. Ṣàngó náà kọ́ àti Ọ̀rúnmìlà náà kọ́ Ọ̀rúnmìlà náà kọ́ ẹ gbọ́ bí tó ti wá rí. Ọ̀rúnmìlà náà gẹ́gẹ́ bí tó ń sọ náà á ní pé gẹ́gẹ́ bí tí wọ́n ń sọ èmi náà mi ò kò fi bí kọ́ bí orinlẹ̀ wọ́n ní bí àwọn òǹdó. Gbogbole ẹ má bínú Gbogbole nǹkan tí brọ́dà yìí sọ ń sìn yìí ó fi kinní kan múlẹ̀ ṣe rí pé nílé kéwù yẹn wọ́n purposely bà ìtàn ilẹ̀ Yorùbá jẹ́ ni wọ́n lọ mú ìtàn fún wọn láti ọ̀dọ̀ Odùduwà ṣẹ̀dẹ̀ rí Odùduwà in fact àwọn tó ti ṣẹ̀dá ilẹ̀ Yorùbá wọ́n ti gbé over 2000 years tó Odùduwà tó tiẹ̀ tó sọ pé Odùduwà wà àwọn bíi Agbonrin yẹn àwọn yẹn Odùduwà ò tiẹ̀ bá wọn ọmọ gan ní Odùduwà máa sọ pé ìyẹn tẹ̀ fẹ́ jẹ́ Ṣàngó Odùduwà ò tiẹ̀ bá Ṣàngó ó ti yẹ yín Ṣàngó gan ju Jésù lọ ṣé ẹ mọ̀ bí ẹ understand so kẹ́rí pé wọ́n mọ̀ pa ìtàn yìí rẹ́ ìkan tó wá ń gbé fún wọn ní ilẹ̀ Lárúbáwá àti dòdò ń dáwà kan àti dáwà ń dáwà kan mi mọ̀ bí ọ̀rọ̀ mi yé yín so that àwọn máa lè rí ọ̀nà gbà nílẹ̀ wa tó bá ti da orí àwọn ọmọ wa rú. Hello ọ̀gbẹ́ni. Hello. Mo ń gbọ́ yín sà. Ṣé rí ibi tẹ́ ẹ sọ nípa pé Ṣàngó ju Jésù lọ ẹ̀. Èyí ọba tó jẹ lọ́yọ̀ọ́ ìyẹn sì wà lákọọ́lẹ̀ o. Àjàká Ṣàngó ó jọba lẹ́yìn Àjàká ni. Bàbá Ṣàngó mélòó ló wà? Ó sì wà nínú ìtàn. Bàbá ẹ jẹ́ n bá bàbá sọ̀rọ̀ bàbá ẹ má bínú bàbá ẹ dúró bàbá Bello Kamal Ṣàngó mélòó ló wà tẹ̀mọ̀. Ṣàngó kan ni mo gbọ́ pé Ṣàngó èwo ni wọ́n sọ. Ṣàngó mélòó ló wà. mi ò mọ̀ yìí tí wọ́n mì nù ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìtàn Ṣàngó jọba ní Ọ̀yọ́. Ṣàngó ṣe ń gbọ́ ẹ dúró ẹ má bínú Agbonrin ẹ jẹ́ n ṣàlàyé nǹkan kan fún bàbá ẹ kó yé wọn ṣe ń gbọ́ bí ànábì yín mọ̀ọ́mọ̀ ṣe wà yẹn sìn àwọn ẹnìkan wà tó ń ba jórúkọ àbí wọn sí. wà.
so tí nǹkan kan bá ṣẹlẹ̀ ń sìn bóyá wọ́n á sọ pé Muhammad kan ó bẹ́ orí èèyàn sìn ṣe ànábì Muhammad lẹ́nu máa dárúkọ. mo sọrí kí o tó lè sọ. ẹ dá mi lóhùn. lẹ́yìn bá ẹ ṣe sùúrù mo lè lẹ́ẹ̀ lára yín definitely Ṣàngó tí wọ́n sọ pé ó jẹ́ lọ́yọ̀ọ́ yẹn kì í ṣe Ṣàngó tí gbogbo tó ń sọ tẹ́lẹ̀. ó bá Ṣàngó bíi kẹ́ ó ń hùwà bí ìgbà tó bí ń gbà yẹn gbogbo hùwà sí ẹ̀ bí kọ́ ní èèyàn reincarnate gbogbo hùwà sí ẹ̀ ṣe sí ẹ̀ bí kọ́ ní ẹni yìí. ṣé ń gbọ́ mi ṣe rí that word Ṣàngó àìmọye àwọn èèyàn tó ti bàjẹ́ orúkọ yẹn àwọn èyí tó bá kàn jẹ́ pé wọ́n wà exceptional ni wọ́n máa ń fẹ́ fi history dè mọ́lẹ̀ orúkọ yẹn kàn dàbí kẹ́pẹ́ nìkan ní dàda ṣàmọye dàda tó wà ní ilẹ̀ Yorùbá ṣàmọye èèyàn tó ń fi iná ṣeré ní ilẹ̀ Yorùbá lẹ́nu ó ti yé yín wọ́n ṣe the same thing tí Ṣàngó ṣe. Ṣàngó bàbá bèlò Ṣàngó kan ti kọ́kọ́ wà lálà kọ́kọ́ tó jẹ́ àwọn Ṣàngó ó jẹ́ àwọn baba ńlá baba tiwa tó jẹ́ àwọn onílẹ̀ so ìkejì tẹ́yìn sọ tó ń sọ Ṣàngó Aláàfin yẹn ìyẹn òun ṣe ẹjọ́ bàbá jìlọ fẹ́ bá mú Ṣàngó tí ẹ̀yin wá tó ń sọ tó wá ń gbé kiri Ṣàngó Aláàfin nìyẹn bó ṣe jẹ́ gangan nìyẹn so Ṣàngó tó jẹ́ pé onílẹ̀ tó jẹ́ pé irúnmọlẹ̀ gangan wà Ṣàngó Aláàfin wà tó bá jẹ́ nítorí ẹjọ́ ọmọ Yorùbá àbí kíní ẹ máa ó yẹ gbogbo nǹkan báyìí ló yẹ kẹ́ mọ̀ kò wáyé kó máa fi wú yín lójú. nǹkan tẹ́mi mọ̀ tẹ́lẹ̀ ni mò ń sọ fún ẹ ẹ rí i pé mo lè ká gan lẹ́yìn Ọ̀rúnmìlà lẹ́yìn Ọ̀rànyàn ni Àjàká jẹ ọba ní Ọ̀yọ́ lẹ́yìn Àjàká ẹ ni Ṣàngó tí ń sọ yìí jẹ. bàbá mi gbogbo àwọn history tó ní ẹ ní àwọn yẹn history tó ní ẹ tẹ bá fẹ́ mọ̀ history tó ṣe kínní ẹ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá gbogbo ilẹ̀ wà entitled láti mọ̀ history yín òun ni Ifá fi wà ńlẹ̀ fún yín ìgbà tó jẹ́ pé ẹ wá fi ilẹ̀ tẹ lọ mú ìtàn tí ó kàn yín òun lẹ fi ń àtàṣe ara yín mọ́ ìtàn lẹ fi ń àtàṣe ara yín mọ́ nǹkan tí ó kàn yín lẹ fi ń pera yín nǹkan tí ó kàn yín bó ṣe jẹ́ gangan nìyẹn. in fact máa yìí ṣẹ́rí kíní kan tí àwọn. mo fẹ́ béèrè kan. ẹ béèrè o. ẹ béèrè. ẹ kọ clear pé Ṣàngó Olúkòso kí ni ìtumọ̀ Olúkòso yẹn. Olúkòso bíi ti báwo. àwọn babaláwo lè máa oríkì Ṣàngó ni ìyẹn bàbá àwọn babaláwo dẹ̀ ló lè ṣàlàyé ìyẹn díjúdíjú ọ̀pọ̀lọpọ̀ wa tá wà ń bí àti ìkànfà débẹ̀ tẹ bá ti rí babaláwo lórí mídíà ẹ lọ sókè oríkì Ṣàngó náà ń try láti bèrè. ìyá mi nǹkan tó mọ bí táwọn ti ń yí sínsìn wọn máa ní Ṣàngó Olúkòso yẹn mean sí pé ìgbà tó pokùnso òun ni ó kò so nǹkan tí bàbá Bello kà máa ń try to sọ nìyẹn o. ṣẹ́rí ó sú mi Olúkòso it's just like a nickname. nickname tó bá pèèyàn ní dada àwúrú bẹ́ẹ̀ ni tó bá pèèyàn ní dada àwúrú ṣó mi pé ó máa ń ta irú kiri ni. ó sú mi o. ó ti dàbẹ́ pé kòtò yẹn ìlú ló ń jẹ́ kòtò yẹn. ó dàbí pé ìlú ló ń jẹ́ kòtò. nígbà tí wọ́n bá fi Ọ̀rúnmìlà pé bàbá kúkúrú òkè gẹ̀tì ṣe understand so bí ó dà pé ìlú ló ń jẹ́ kòtò bọ̀ èmi ò lè dáhùn ó yẹn gangan ló wọlé sí bàbá mi ibẹ̀ gangan ló wọlé sí bẹ́ẹ̀ ni ibẹ̀ gangan ló wọlé sí. ẹ jẹ́ kí n sọ̀rọ̀ kan fún wọn torí wọ́n béèrè pé wọ́n ṣe jẹ́ lẹ́ẹ̀kan ṣe rí bàbá mi Bello bẹ́ẹ̀ ṣe wà yìí ọmọ Yorùbá ni yín àwọn tó dẹ̀ ṣẹ̀ wá nílẹ̀ Yorùbá àwọn irúnmọlẹ̀ wa ni wọ́n mi ní sọ into details ṣé láwọn irúnmọlẹ̀ yẹn àwọn ló bí wa DNA wọn ló wà lára wa ẹ̀yin tẹ́ ẹ sọ̀rọ̀ yìí sí tẹ́ ẹ sọ̀rọ̀ Muslim yìí sí Islamic yìí ó lè jẹ́ ọmọ Ṣàngó Olúkòso yẹn lẹ́yìn ó lè jẹ́ ọmọ Ọ̀ṣun lẹ́yìn tó láṣẹ ń sọ pé kẹ́ padà wálé kẹ́ wá ṣàwárí ara yín kẹ́ mọ bí tẹ́ ẹ bìlọ́ǹgì sí tó dà tẹ́ bá mọ bí tẹ́ ẹ bìlọ́ǹgì sí ẹ lè mọ bẹ́ ṣe máa gbé ìgbésí ayé yín pẹ̀lú bàbá yín ẹ ní máa ṣépè láwọn bàbá tó ta ẹ̀jẹ̀ sí yín lórí ó lè jẹ́ ìyá mi Ọya ó lè jẹ́ òun ní ìyá yín ó lè jẹ́ èṣù láàlú gangan bàbá mi èṣù láàlú tó pé òun ló ń pín ajé
òun ló pín owó àti ọlá fún gbogbo wa lágbàáyé ó lè jẹ́ òní bàbá yín tẹ́ bá sẹ̀yìn tí ń sìn ẹ mọ̀ pé bàbá gidi ni mo ní so ẹ gbìyànjú ẹ padà wálé ẹ wá ṣàwárí ara yín kẹ́yìn náà kẹ́ lọ rẹ́gísà níbi tó bá ti ń kọ́ ifá basic ní kẹ́kọ̀ọ́kọ́ ń bẹ̀ ní pé kẹ́ lọ máa dáfá ẹ kọ́ mọ ìtàn ara yín eléyìí yìí fi lọ mọ ìtàn arábìkì yẹn ẹ gbìyànjú pé á mọ ìtàn ti ara yín kò sí wọn lè mú yín sí àhálà gan kò lè bínú pé ẹ lọmọ ìṣàdé ara yín ẹ gbìyànjú kẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ ìkan tí mo ní kí n kàn sọ fún yín nìyẹn ṣé bàbá mi Bello. bàbá Bello ká mà mú tiẹ̀ tó wá èmi fẹ́ sọ nǹkan kan fún yín tẹ́ bá dé China lénìí tẹ́ lọ sọ Adam and Eve fún wọn Adam and Eve China mọ nǹkan tó ń jẹ́ Adam and Eve o China máa sọ fún yín bàbá mi ẹ dúró jẹ́ lọ́fẹ́ jọ má bínú ẹ máa sọ. mo kàn fẹ́ kí ọ̀rọ̀ bàbá lẹ́yìn díẹ̀. mo kàn fẹ́ kí ọ̀rọ̀ bàbá lẹ́yìn díẹ̀ ni ẹ jọ ṣe rí tí wọ́n bá ń pe mùsùlùmí ó yẹ tí èèyàn bá rí wọn lọ́ọ̀kan ó yẹ kéèyàn máa sá lógbó and wọ́n ti gbàgbé wípé most of àwa tí àwọn wà lórí programs yìí àwa tí agbára wọn kọjá náà ni kò kí tán bá wo èèyàn tó wà lórí program yìí sí tán bá wo iye èèyàn tó wà lórí program yìí bóyá léèyàn méjì wà tó jẹ́ ọmọ oníṣẹ̀ṣe ń bẹ àwa tájọ́ ọmọ mùsùlùmí tẹ́ sọ pé ẹ pè wá lọ́mọ mùsùlùmí àwa yìí náà la padà ráṣìírí yìí tá a fi bínú kú òun rọ yẹn nígbà tí a rí wípé number one it is even very wrong kí èèyàn máa pè rẹ̀ ní ọmọ mùsùlùmí because kò sí nǹkan tó ń jẹ́ ọmọ mùsùlùmí nílẹ̀ Yorùbá kò dẹ̀ sí nǹkan tó ń jẹ́ ìdílé kìrìsìtẹ́nì nílẹ̀ Yorùbá gbogbo wa pátá oníṣẹ̀ṣe ni wá ìdílé oníṣẹ̀ṣe òun la ti wá so kéèyàn kan á máa pè wá kéèyàn kan á máa sọ pé ẹ mùsùlùmí irọ́ à ń ṣe mùsùlùmí tìtorí wípé ibi tí wọ́n bí wa sí wọ́n confuse wa wọ́n dẹ̀ convert wa láti ilẹ̀ ni so nígbà tí everybody tó ti di wípé ẹjọ́ bá mi control ajá nígbà tó ti di wípé everybody padà ń mọ reality òun ló di wípé oníkàlùkù ń padà sílé inú wa ń bí àwọn àáfàá tó jẹ́ wípé àwọn ọmọ oníṣàngó àwọn ọmọ ọlọ́bàtálá àwọn ọmọ ọya àwọn ẹlẹ́sọ̀ di mùsùlùmù so kí wàá ló fa ìjà asọ́pá àṣẹ mọ́ nínú ẹ̀sìn lárúbáwá tẹ́ kó wa lọ ó ṣe wá di ìjà tó ní kálukú wá ń fà lẹ́nì so ẹjọ́ nǹkan tẹ́mi kàn fẹ́ sáré yanjú nìyẹn pé ní láti ilẹ̀ náà kò dé kó dìjà láti ilẹ̀ náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò sọ́mọ mùsùlùmí ilẹ̀ Yorùbá ẹ convert wa sínú ẹ̀sìn irọ́ tẹ́ gbé wa ni àwọn èèyàn díẹ̀ ti wá lajú wọn ti ń padà kí ló wá dìjà irú èmi ń sìn nígbà tí mo máa padà gba history family wa lọ ọmọ Ọbàtálá ni wá ṣùgbọ́n abdulkinikan lẹ́ ń pè wá ó náà sọ wá nígbà tí mo dẹ̀ rí pé irọ́ lórúkọ tá à ń jẹ́ yìí ṣé ń sìn báyìí ń sìn ṣé mi nira padà síbi tí wọ́n ti rọra ń ṣe òrìṣà Ọbàtálá jẹ́jẹ́ kí n lọ join ancestor mi padà tí bá sọ pé mo fẹ́ padà lẹ́nu á wá dìjà that means secret court ní ẹ̀sìn tẹ́ gbé wa lọ ẹ̀sìn wípé ó hàn bí ẹ̀dá kó sọ pé o ò ṣe mọ́ tó bá wá jẹ́ wípé àwọn bàbá wa ti mọ ilé láti lẹ̀ wípé nǹkan tẹ̀ ń preach fún wọn tí wọ́n bá wọ̀ kò ní dọ̀la kẹ́ ẹ sọ pé ẹ̀ ṣe mọ́ o ṣáà bàbá wọ́n gbà ṣùgbọ́n ẹ̀ sọ fún wọn ó wá di pé àwa ọmọ àwa fẹ́ kúrò ńbẹ̀ ó wá dìjà àwa ò ṣe mọ́ ohun kálukú ti ń padà sílé ẹ ṣé gan sa ẹ ṣé gan. ẹ ṣé gan jélọ ẹ ṣé gan bàbá mi ẹ ṣé gan mo láìpẹ́ ọ̀rọ̀ tẹ́sán mi. dùndùn ká gbàgbé ilé ti tó lọ àbí. bẹ́ẹ̀ni bàbá Kamal nǹkan tí mo fẹ́ sọ fún yín ni pé ṣe gbọ́ kò síbẹ̀. Hello Ifánìkẹ́ ẹ jọ ẹ má yẹ kí n dà bá ti tọ́pìkì ẹ̀ èmi ti sọ ní tẹ́mi mọ̀ nípa ẹ̀ ṣe rí tọ́pìkì ẹ̀ ẹ yẹ kí àfa mi dáhùn ẹ̀ wípé báwo ni jíìnì méjì tó jẹ́ white báwo lọ ṣe máa bí black. main topic náà. ẹ má dúró ṣe bá falẹ̀ yìí náà. ẹ tún bá mi béèrè lọ́wọ́ wọn pé scientifically proven wọ́n prove ẹ̀ scientifically pé ara wa dúdú lóyìnbó ti jáde. ẹ ṣe Mr. Bello Kamal. àwáwí ọ̀rọ̀ máa ní gbogbo wèrè tó máa ń ṣe yẹn
àwáwí ọ̀rọ̀ màá ní báwo ni dúdú ṣe fẹ́ bí funfun tí dúdú bá lè bí funfun ni ẹ̀yin ẹ̀ ti bí funfun dákú ní ìdílé yín gbogbo ìdílé bá ti ní funfun. ó jọ gàté ó jọ gàté dúdú nìkan ló lè bí àfún dúdú nìkan dẹ̀ ló lè bí èèyàn pupa òyìnbó ẹ̀ bá bí dúdú rí just thinking out loud. ok tó bá jẹ́ bẹ́ẹ̀ ẹ pé gẹ́gẹ́ bí nǹkan tí ìkan náà scientist sọ ó ní nígbà tí Jésù wá èèyàn dúdú ni ó ní kì í ṣe èèyàn funfun ó pé ní Israeli tó pé èèyàn dúdú ni so èmi tí mo sọ sáyẹ́nsì wo ló prove ẹ̀ fún yín sáyẹ́nsì wo ló prove ẹ̀ fún yín bàbá sáyẹ́nsì wo ló prove ẹ̀ fún yín. tẹ bá ṣe research ẹ ilẹ̀ gọ́gùn search ẹ̀ làwọn máa sọ fún yín pé Jésù èèyàn dúdú ni sẹ́ẹ̀. sáyẹ́nsì ló wá prove ẹ̀ fún yín. nǹkan tó ṣẹlẹ̀ ní pé ó wà nínú Revelation 9:11 yìí pé his hair is as white as wool ó ti yé yín then his feet is like a burning brass ó ti yé yín so burning brass yẹn làwọn èèyàn fi ń wòye pé ó ní kọ́lọ̀ àwọn èèyàn dúdú burning brass ní irú ọmọ Yorùbá báyìí kọ́lọ̀ wa ó ti yé yín òun ni burning brass ìyẹn làwọn èèyàn fi ń sọ pé ó dà bóyá èèyàn dúdú ni Jésù but scientifically kò sí kankan tó prove ẹ̀ because tí Joseph bá lè jẹ́ tó bá lè jẹ́ Jew or Israeli tí Mary bá lè jẹ́ Israeli jọ tó lè jẹ́ pé Ọlọ́run tó ń sìn tó lè jẹ́ pé Ọlọ́run tí wọ́n ń sìn kò yé yín kíní ni Yahweh so kò sí bí Jésù yẹn ti fẹ́ jẹ́ ọmọ èèyàn dúdú o kò yé yín tó ní pọ̀ ọmọ èèyàn dúdú ni. Science gan wá prove Jesus Christ wọ́n prove wípé there is nothing like Jesus ẹ̀yin wá ní science prove wípé Jesus is God. Science ò prove ẹ̀ I'm a Christian science ò prove ẹ̀ ṣó ń gbọ́ mi nǹkan tó ṣẹlẹ̀ ní pé wọ́n kàn tán láti sọ pé kò exist because nígbà tó ń lọ sí Israel gbogbo nǹkan táwọn Israeli máa ń sọ fún wa pé kí wọ́n wo ẹsẹ̀ Jésù kan wọ́n wo kíní kan wọ́n realize pé those things are just something tí àwọn èèyàn form ó pọ̀ gan ní ilẹ̀ Yorùbá tẹ́ bá dé àwọn orí àpáta kọ̀ọ̀kan ó ti yẹ yín ẹ máa rí àwọn ẹsẹ̀ bẹ̀ wọ́n ò mẹ́ni tó ti rìn bẹ̀ so understand now wọ́n dẹ̀ béèrè lọ́wọ́ pé ẹ gbé òkú yìí wá tẹ́ bá ní ẹni òkú tẹ́ pé ló kú Jésù àbí ibi tẹ́ bá mọ̀ pọ́n sí sí ẹ gbé wá ká lọ ṣe DNA wa tẹ́ bá ṣe DNA a máa di trace ìró ẹ̀ bàtà ọ̀dẹ̀ lè gbélẹ̀ wọ́n sọ fún kò sí kan tó rí bẹ́ẹ̀ the same thing lọ́wọ́ ṣe ní ilẹ̀ Yorùbá bàtàdẹ̀ ṣe tán ní ilẹ̀ Yorùbá wọ́n fún wa ní fáktì pé lóòótọ́ àwọn ìran tó ń pè ní Yorùbá yìí wọ́n exist because púpọ̀ nu wọn là ń rí bíbá yìí bàtà gba DNA ara wọn bàtàdẹ̀ lọ ṣe àwọn DNA òkúta ti rí a rí pé púpọ̀ nu wọn gan kò ń ṣe ẹ̀dá ọmọ ènìyàn ló ṣẹ̀dá wọn they are from ghost DNA. pé sáyẹ̀nsì sọ fún wa pé 403 làwọn rúmọlẹ̀ wa ifá dẹ̀ sọ fún wa pé 401 ẹ dẹ̀ mọ̀ pé ẹ lè expect òyìnbó kó sọ fún yín pé 403 401 ni wọ́n lò tọ́ because as far as tifa ti prove ẹ pé 401 làwọn rúmọlẹ̀ tó ti kọ́kọ́ wá sáyé rí tó dẹ̀ jẹ́ pé you can't tell pé this is their father and òyìnbó fún wọn ní the name ghost DNA báwa ṣe ń pè wọ́n ní rúmọlẹ̀ nígbà tó ẹ̀ dẹ̀ mọ̀ pé òyìnbó ní fẹ́ sọ pé dúdú is right ẹ mọ̀ as àwa ta jẹ́ dúdú òyìnbó ní láíláí fẹ́ sọ pé nǹkan ta sọ̀rọ̀ sọ̀nù ifá dẹ̀ ti jẹ́ káwa mọ̀ pé 401 làwọn rúmọlẹ̀ tó kọ́kọ́ wá pé ṣùgbọ́n àwọn kan tún rọ̀ lọ fáwọn bòmíì so àní gbogbo West Africa pátá Sierra Leone wà lára àwọn tó ní ghost DNA adẹ ní Yorùbá ní Sierra Leone àti Yorùbá Sierra Leone àti Yorùbá ibibi àti sí Yorùbá Nàìjíríà àtàwọn ibì kankan tí Yorùbá tẹ̀dọ̀ sí ìfádẹ́ gbogbo ibi tí Yorùbá wà ní ghost DNA yẹn wà. wọ́n ti find out ghost DNA yẹn àdìfádẹ́ sọ̀rọ̀ nípa wọn. ṣé wàá rí Yorùbá Sierra Leone yẹn wọ́n gbé láti bí wọ́n lọ tẹ̀dọ̀ sí Sierra Leone. irọ́ ṣàmọ̀ kan tó ṣẹlẹ̀ ni pé àwọn èèyàn wa à ń sòótọ́ ọ̀rọ̀ fúnra wa ṣẹ́rí ó dìgbà tí a bá tó mú òtítọ́ tá a bá sọ tá a bá dẹ̀ mú ọ̀kan kúrò ó ní nǹkan tó ń ṣẹlẹ̀ bí ilé ayé ṣe ń lọ bẹ́ẹ̀ ni ayé ṣe ń ba yí ní ìgbà yẹn nísìnyí democracy ni wọ́n ń lò ní ayé ìgbà yẹn wọ́n lo democracy wọ́n lo nǹkan tó ń pè ní monarchy ó ti yé yín so tí ọba bá wá bá ẹ jà tí ọba bá lè gba ilẹ̀ ọba ló nílẹ̀ but ilẹ̀ Yorùbá ló fẹ̀ dé gbogbo bíbẹ̀ yẹn tẹ́lẹ̀ kò yẹ àwọn yẹn máa sọ fún yín pé àti Ifẹ̀ làwọn ti ń wá nǹkan tó mì ní pé àti Ifẹ̀ ni àṣẹ wa ti ń wá
ó ti yé yín but when they go there to do their DNA wọ́n realize pé yes wọ́n wà related mọ́ wa ṣé ẹ get ẹ ìgbà táwọn Roman Empire wá nígbà yẹn tí Roman Empire fi ogun ja gbogbo bíbá yẹn ni wọ́n ti lé wọn lọ́ fi ráyè gba gbogbo àwọn ilẹ̀ mọ́ wa lọ́wọ́ níbẹ̀ yẹn tó fi wá dé pé wọ́n sọ àwọn Spanish wọ́n sọ Portuguese láwọn ibi ilẹ̀ Africa kọ̀ọ̀kan but ibi tí kíní yẹn lọ ní pé ibi tí ìtàn yìí gangan lọ ní pé gbogbo ibi tí wọ́n ti practice that kind of kíní tẹ́lẹ̀ ní àgbálá ayé Yorùbá rí ọwọ́ mú gan tẹ́ bá fẹ́ mọ̀ yí pé Yorùbá rí ọwọ́ mú gan àsàtìgbà tí Jesus Christ táwọn Roman gba agbára padà ìgbà yẹn ni wọ́n mú nǹkan tó pè ní Gregory calendar wá ìgbà yẹn la bẹ̀rẹ̀ láti máa lo calendar 12 calendar months ní tẹ́lẹ̀ a ní calendar tiwa tí gbogbo yín bá lọ wò ẹ máa rí ó wà lórí Google September ní kíní wọ́n máa bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni kò ṣe kọjọ́ dá ẹ má bínú kò ṣe kọjọ́ dá ka ọjọ́ dá ka ọjọ́. àpèpọ̀ ẹ̀ ni mò ń sọ pé bẹ́ẹ̀ ni ó yé mi bọ́tẹ́bẹ̀rẹ̀ tí tábà ń pè bẹ́ẹ̀ fáwọn Yorùbá wa wọ́n nímọ̀ ìtumọ̀ ẹ̀ ìtumọ̀ kàlẹ́ndà ni kẹ́ máa ka ọjọ́ ó ti yé yín so Yorùbá ń ka ọjọ́ à ń ka ọjọ́ kọjá ka ọjọ́ ẹ̀ kó dá kó kọjá nǹkan tó ń pè ní ka ọjọ́ dá nìyẹn so now nígbà tí wọ́n borí wa. fún wọn ò pé kí ọjọ́ dá sódì kejì kó sọ dá sódì kejì níbẹ̀ ní dá ẹ̀ mọ̀ káwọn Yorùbá wọn ò gbọ́ Yorùbá mọ́ ọ. bẹ́ẹ̀ ni òun ni ka ọjọ́ dá ó ti yé yín ka Monday Tuesday Wednesday kó máa lọ sọ́jọ́ kejì so now ìgbà tí Roman Empire ráyè gba agbára tó jẹ́ pé àwọn ni super world kò yé yín wọ́n form allies pẹ̀lú so many European nations wọ́n kógun wọ Africa tó bá dẹ̀ ti wọ ibẹ̀. Alágbọ̀nrín ṣé mo pé ọ̀rọ̀ tẹ́ ẹ̀ sọ́n sí ó jọ gàtẹ́ kò jọ gàtẹ́ ṣé mo pé mo gbọ́ historically ṣá wọ́n sọ pé àwọn people yìí wọ́n ti rí pé Yorùbá people wọ́n ti ń lọ far gan in the world so òyìnbó ní láéláé fẹ́ kí dúdú kó rú làwọn. we were once a super power nígbà tó fi wá nígbà yẹn orúkọ wa ní Yorùbá ó ti yé yín Yorùbá nation ni gbogbo wa pátá títí dé Sierra Leone gbà yẹn gbogbo bí ilẹ̀ yẹn lọ́pẹ̀ ní Yorùbá nation táìmì táwọn òyìnbó yẹn dé orúkọ tó ń bá nígbà yẹn òun ni Yorùbá ó ti yé yín Yorùbá land so àwọn ẹlòmíì máa parọ́ fún yín yí pé Yorùbá land nínú Yorùbá inú ilẹ̀ Nàìjíríà nìkan ló wà no gẹ̀ẹ́tẹ̀ tá a bá fẹ́ mọ the history of ó lẹ́nu mo ti gbàgbé history yìí tá a bá Google ẹ̀ nípa kíní kan of the Yorùbá land. ó dé Ghana gan. ó bẹ̀rẹ̀ ní Ghana yẹn ò tiẹ̀ dínà ẹ̀ ọba wọn máa ń wá síbí ìbáyìí fún ọdún. kó ṣe gbogbo ti Ghana ló wà kó ṣe gbogbo ti Ghana kíní ló wà upper voter àwọn Ghana tó wà ní Ghana ni. bẹ́ẹ̀ ni àwọn Ghana bá ṣe wà ní west side of Nigeria nìkan bẹ́ẹ̀ ni gbogbo bí upper voter yẹn just one region ni Ghana ní region bíi 4 sí 6 ó ti ṣe one region kan gbogbo ti Togo ilẹ̀ wa ni kò yé yín because tẹ́ bá ń lọ through geographical kìíní yẹn láti Ifẹ̀ ń bíbá yìí ó ti yé yín ẹ máa wọ Benin Republic from Benin Republic ẹ máa wọ Togo lẹ́yìn Togo ní Ghana wà ó ti yé yín but gbogbo ilẹ̀ Ghana kò ní tiwa apá ibi bí ìgbà tẹ́ ẹsẹ̀ ń wọ Nàìjíríà láti Benin Republic ó ti yé yín kẹ́ wá wọ̀ títí dé tẹ́ bá ti dé apá díẹ̀ níbi Kogi ìgbogbo ẹ̀yìn oṣọ̀dọ̀ wa mọ́ ọ̀bọ̀ apá òkè yẹn Kogi yẹn oṣọ̀dọ̀ wa bọ̀ àwọn little side ibi kọ̀ọ̀kan wà níbi Kogi yẹn ọ̀dọ̀ wa ni ó ti yé yín but formally tẹ́lẹ̀ àwa la ní gbogbo bíi Kogi títí débi Kaduna. ìbára sọ fún yín pé pàtì kan ní ilẹ̀ Haúsá náà wọ́n wá láti Kọ́sífà sọ̀rọ̀ nípa àwa la ní no kò yẹ pé wọ́n wá látọ̀dọ̀ wa kò yé yín àwa la ní gbogbo bíbẹ̀ yín ilẹ̀ yẹn tẹ́lẹ̀ they were only trading with us. Yeah, but some of them are actually Yorùbá àwọn tó máa ń wa ìlà látòrí yẹn. àwọn bẹ́ẹ̀ ni ogun Ismadan Fodio ó ti yẹ yín due to the fact pé gbogbo àwọn the upper side of Hausa ti gba Islam tán ṣé ó ti yẹ yín òun ló mú wọn tó fi rí bẹ́ẹ̀ Islam ọba má fi bẹ́ẹ̀ ní agbára tí kò bá ṣe pé bóyá à ń ja ogun Kírìjì lọ́wọ́ gbogbo àyẹn tí ilẹ̀ Yorùbá ò fi tò òun ló ṣe jẹ́ kí British fi ráyè wọlé sí wa lára gan British wèrè tẹ́ ń gbọ́ yìí wọn ò ní sọ fún yín pé àwa àti British we fought war good war ogun wọ́n ń wá ọmọ máa wá sí ilẹ̀ wa wọ́n fẹ́ gba seaport mọ́ wa lọ́wọ́ ni o we fought that war for good 10 years
for good 10 years wọ́n dẹ̀ pa 4 kúrò lára àwọn bàbá wa yet wọ́n rí wa kó lẹ́rú o kò yé yín wọ́n treaty ni bẹ́ẹ̀ ni treaty ni wọ́n bá Aláàfin sign treaty yí pé òkè àbáyín ja ogun mọ́ ó ti yé yín wọ́n sign ni àwa ò ń ṣe ìlú tí wọ́n kọ́ńkà. ṣé Yorùbá wa kéré ni tí bá kàn wá àwọn pínpín mú kàn máa rẹ́rìn. so eléyìí tí àwọn wèrè kan wọ́n máa parọ́ fún yín wọ́n máa mú ìtàn Lárúbáwá kan kíní kan dòdò ń dá wà ẹnìkan dòdò ń ṣe kíní kan because yes ìlú tó bá ti ja ogun bẹ́ẹ̀ yẹn tó bá pọ́n bá ti kọ́ńkà yín wọ́n máa kó gbogbo nǹkan wọn gbogbo artifact gbogbo nǹkan tó máa dàbí historical proving kìíní fún yín tẹ́ máa ń rí ilẹ̀ yẹn wọ́n máa kó kúrò bẹ́ẹ̀. heritage. bẹ́ẹ̀ ni so nísìnyí àwa ò ní anything proof written or image ṣẹ́rí gbogbo gbà yẹn ìlú tẹ̀ ń jọba lé lórí ó di dandan kó mú ìṣàkọọ́lẹ̀ wá ìṣàkọọ́lẹ̀ ò ní ṣe dandan kó jẹ́ owó ìgbà míì ó lè jẹ́ nǹkan ìgbìn bíi iṣu bó ti yẹ yẹn máa kó iṣu bíi 400 wá yí pé àwọn kó lọ fún Ọọ̀ni àti Aláàfin o àwọn ọlọ́mọ bá ṣe máa pín bọ̀ ó níbi tó máa kó sí ó níbi tó máa kó lọ ó ti yé yín now àwọn ìlú yẹn púpọ̀ nu wọn èyí tó bá mọ̀ pé òun ò ní nǹkan bẹ́ẹ̀ yẹn wọ́n máa ń ṣe ẹ̀yọ́nú wọ́n máa ṣe braz nǹkan táwọn bá ń ṣe tà bí irú Benin nígbà yẹn Benin máa ń ṣe artifact ni Benin máa mòdì Ọọ̀ni of Ifẹ̀ ọ̀ kó mòdì Aláàfin ó ti yé yín wọ́n máa ṣe image wọn wọ́n máa fi fún wọn ní wọ́n máa fi ta wọ́n lọ́rẹ nǹkan tó fà á ni pé ọjọ́ tá a bá ti ní ìjà pẹ̀lú Ìgbò ti jagun àwọn ìgòdòmígòdò ìgbà mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́kógun ja Benin tó pé wọ́n borí Benin àwa Yorùbá la ló ń gbà wọ́n lẹ̀ o àwa Yorùbá yìí náà lọ́wọ́ á mú bú ní social media ó ti yé yín àwa Yorùbá la ló ń gba Benin lẹ̀ àwa la máa ń jà fún Benin. àwọn àgbàlagbà nu fámìlì wọn ò tó bẹ́ẹ̀ láti sọ kàn ìbùkún wọn ò tó bẹ́ẹ̀ yálà ìyá wọn ò tó bẹ́ẹ̀ láti sọ. títí di ọ̀la ìdílé tó ń jẹ ọba tó ń fi ọba jẹ ní Benin Ẹ̀dó tẹ̀ ń rí yẹn ó ti yé yín ìdílé àwọn Yorùbá ni ṣùgbọ́n mo máa parọ́ fún yín máa sọ̀sọ́kùsọ gbogbo wọn ló ń tọ̀ ní history ààyè tó dẹ̀ fi gbà wọ́n ààyè tí Nàìjíríà wà ó ti yé yín gbà tí Lord Lugard wá tó ní òun fẹ́ máàjì Southern Cameroon pọ̀ mọ́ Northern region àti our Western region of Nigeria. Aláàgbọ̀nrín mo feel pé nǹkan tí wọ́n fi kán Yorùbá lẹ́yìn finally was this one Nigeria thing. òun náà ni na constitution yẹn constitution yẹn ló kàn wá jẹ. nǹkan tó fi kán wa légungun ẹ̀ because Yorùbá ò bá ti dìde padà with the help of Ifá ti máa ṣàlàyé àwọn nǹkan tá a bá máa ṣe fún wa. ẹ̀rọ ọmọ kínní kan ni pé they made a mistake ẹ̀ ìgbà tó bá rò bí i òun pa ìgbà tó bá rò bí i ìkàlẹ̀ ṣe fún wa. máa ń gbé lọ tẹ́ bá rántí nǹkan ṣẹlẹ̀ láìpẹ́ yìí nǹkan bíi 2 years ago bíi last year ni nígbà tí ogun yẹn tó fẹ́ borí Russia wọ́n tètè deploy Russia ṣe kinní kan nínú ara wọn wọ́n lọ bá ẹni tó lead military kinní wọn wọ́n ní kó máa ṣe bíi pé kinní lòun militant ó ti yé yín so yí pé kí bọ̀bọ̀ yẹn àtàwọn soldiers kọ̀ọ̀kan ó ti yé yín yí pé kọ́ fight pé ayé àwọn life wọn kò wà safe ní Russia so wọ́n wá kúrò ní Russia wọ́n lọ sí ìlú mi nǹkan tó ń ṣe kò ṣe pé Russia ló lé wọn o but president ìlú yẹn ó ti yé yín ó sọ pé àṣà tó bá wà níbẹ̀ yẹn yí pé òun máa bá wọn jà ní meanwhile ọpọlọ ló lò fún wọn because ó ti rí Russia mọ nǹkan tí àwọn fi divide ilẹ̀ Russia náà tóbi tẹ́lẹ̀ bí ilẹ̀ Yorùbá ṣe tóbi ó ti yé yín so àwọn tó fi ìgbà tí America kì í ṣe Muslim ọgbọ́n orí ló fi jà o ìgbà tí America was able to USSR ni ìgbà tí America was able to break Russia into 16 different countries àwọn díẹ̀ tó kù wá darapọ̀ as Russia nísìnyí wọ́n ti fẹ́ lo ẹgbọ́n àrékèrèké fún wọn ẹ̀wọ̀n kan tí Russia ṣe Russia tètè divide army ẹ̀ sí méjì ó kó kan síta Russia àwọn kan wà ní Russia ló ti yé yín so ìlú tó bá fẹ́ bá Russia jà má jẹ́ ntàn ẹ́ tó bá lọ bíi pé wọ́n attack Russia ìbí méjì lọ́mọ tí wọ́n attack ẹ̀ àwọn yẹn wà ń ta ó kàn jẹ́ pé olórí wọn ti kú recently ni mo ti gbàgbé orúkọ tó ń pè wọ́n tí bá rántí orúkọ bọ̀bọ̀ yìí wọ́n wà ń ta ó ti yé yín so àwọn gangan ni ó dàbí bí US náà ṣe nìyẹn ó ti yé yín US máa mọ̀ọ́mọ̀ sọ fún yín pé à ń protect Iran à ń protect kíni irọ́ ni o wọ́n máa dá military base sí ògbó bíbẹ̀ yẹn meanwhile
major intention ni military base tí wọ́n ní níta yẹn kó protect inú ilé ni because wọ́n ti ní àwọn political strategical kíni tó fẹ́ gbé jáde ní next 10 years tó bá dẹ̀ máa gbé jáde ní that next 10 years àwọn ìlú kọ̀ọ̀kan máa fẹ́ ṣe pé irú àwọn ò gbà wọ́n máa fẹ́ gbógun pé káwọn bá wọn jà tó bá dẹ̀ fẹ́ gbé rí then ẹ̀yin yòókù bẹ̀ yẹn ẹ máa mọ̀ bẹ́ ṣe máa dìde ẹ máa mọ̀ bẹ́ ṣe máa kájọ. wọ́n ti plan nǹkan tó máa ṣẹlẹ̀ nílùú wọn in next 10 to 30 to 50 years. that is it ibi tí àwa ti fọ́ mugu nìyẹn. Saudi náà ṣì Saudi ti ń plan ní nǹkan tó máa fi jà tó gún bá fẹ́ wà wọ́n lára. ẹ wo ibi tí Elédùmarè ò ti fi ibi tí Elédùmarè ò ti fi àwọn ọmọ tiẹ̀ sílẹ̀ tó bá di ọ̀la sí tí mùsùlùmí bá ní pé orí àwọn sán àbí kíníkan àwọn fẹ́ jà bá jẹ́ ìtàn Cuba máa dìde fún ilẹ̀ Yorùbá Brazil máa dìde fún ilẹ̀ Yorùbá ó ti yé ní so ally wa ti already wà níta nítorí ẹni mo kàn sí máa ń wo àwọn èèyàn tó mọ bí wọ́n ṣe ń fọ́ọ̀mù ṣé kí n bọ́ọ̀sì bọ́ọ̀bù yìí ẹ̀ mọ kankan kékeré tí mo notice mi ìgbọ̀rọ̀ mọ́ yín lẹ́nu ẹ ṣàkíyèsí pé gbogbo bílẹ̀ tí àwọn ọmọ Yorùbá tẹ̀dó sí pàtàkì Nàìjíríà àtàwọn tó wà ní Ghana àtàwọn tó wà lẹ́gbẹ̀rẹ̀ ilẹ̀ àlùmọ́nì ni àbí báwo náà yẹn máa ń sọ ní Yorùbá it's always like àwọn ilẹ̀ tó ṣe pé ó lọ́ràá dáadáa ẹ̀sìn tó bá ti dá fátífá bá ní tẹ bá ti débi báyìí ẹ tẹ̀dó sí ibi báyìí ẹ kì í notice pé ibi tó máa ń tẹ̀dó sí tí Ifá bá ti sọ pé tó máa débi bá pé tó bá ti débẹ̀ kan tẹ̀dó sí ẹ kì í notice pé gbogbo everywhere tí Ifá ní ká tẹ̀dó sí àsọmọ Yorùbá pátá ló ní àlùmọ́nì ni àbí ṣé mi nìkan mò ń notice yẹn ni. ẹ̀yin nìkan kọ́ màmí kò síbi tí ọmọ Ìkẹ́dù àbí tí ọmọ ibi tí ọmọ àwa ọmọ Yorùbá bá tẹ̀dó sí tí òun kún fún wàrà àti oyin kò sí ẹ lọ gbó ṣe rí ilẹ̀ Yorùbá gan lásán Yorùbá gan epo tó wà nínú ilẹ̀ Yorùbá lásán go tó bá já àwọn tó ń ṣe Islam ìmọ̀ àjẹ́ndà tó gbé wá gan ni Elédùmarè ń gbọ́ wọ́n máa ṣépè fáwọn tó fún àwọn ní Islam. ó rò pé Fúlàní nífẹ̀ẹ́ àwọn ẹ̀yẹ́ jẹ́ kó fi Islam kó fi tàn yín pé ìkan náà ọmọ ìyá òṣì orí burúkú kan jọ ni ẹ jẹ́ anyway ṣá wọ́n ò tiẹ̀ ní ìrànjú kalẹ̀ kó di pé máa ń gbé Yorùbá lé Fúlàní lọ́wọ́. yá mi kíni ẹ ti dìbò kíni ẹ ti gbogbo lé ṣe ń gbọ́ mi báyìí gan. ọ̀rọ̀ tí ìyá mi bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan yẹn gbogbo ibi tá a bá wà ilẹ̀ ọlọ́ra ni lóòótọ́ ṣùgbọ́n dé kì í ṣe àwa la tẹ̀dó sí Brazil wọ́n kó àwọn bàbá wa lérú lọ síbẹ̀ ni so àwọn tó ń bí sọ̀hún àwọn tó ń mọ Ifá. kí ló dé tó wá ṣe pé ibi tó kó wọn sí tó ṣe pé wọ́n sì ń dáfá wọ́n sì ẹ mọ̀ pé wọ́n láǹfààní àti kúrò ńbẹ̀ ẹ mọ̀ pípé má gbé fa wọn dání. wọn láǹfààní wọ́n kó wọn lérú lọ síbẹ̀ so nígbà tán kó wọn lérú lọ síbẹ̀ táwọn náà tá òrìṣà táwọn náà gbé lọ́wọ́ táwọn tó kó wọn lérú wá rí i pé òótọ́ náà gbé lọ́wọ́ wọ́n wá mú un lò so pàtí ogun ní sùúrù bàbá Agbonrin Agbonrin ní sùúrù kọ́sàn tí yàwá yẹn béèrè mọ̀tún àti ẹ̀ láti wọn àwa kọ́ la tẹ̀dó síbẹ̀ ṣùgbọ́n dé àwa ẹ̀sìn wa àti àṣà wa ló wà ń bẹ̀ ń sìn tó wọ́n kó wa lérú lọ síbẹ̀ ni it's almost according to their record ní Brazil dúdú ti wà ń bẹ̀ ń sìn is at over 500 years mo bá wọn settle Portuguese tán kọ́kọ́ wá pa á báyà àwọn yẹn àwa ò mọ̀ báyà wọ́n wá fún slavery ni o báyà wọ́n wá fún trade ni o tìmọ́dé àwọn ní rẹ́kọ̀dù pé dúdú ti wà níbẹ̀ yẹn over 500 years so wọ́n dẹ̀ wà ń bẹ̀ so ẹ̀sìn wọ́n dẹ̀ gbalẹ̀ ń bẹ̀ so ó dẹ̀ ìbẹ́dẹ̀ dáa fún wọn bẹ̀tì ní ti ọ̀dọ̀ wa ní Áfíríkà ní bíbà yìí Ifá ló máa tọ́ wọn sọ́nà tá tọ́ wọn sọ́nà so bí tí pápá dẹ̀ tọ́yàn sí definitely bẹ̀yẹn náà máa sọ̀yàn náà nìyẹn so but anything outside Africa bí slavery ló kọ̀ sí kì í ṣe bóyá àwọn èèyàn wa. within Africa náà ni mo actually ń sọ but at the same time ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa pé àwọn pípù yìí nígbà tí wọ́n lọ wọ́n gbé fa wọn dání ṣe mọ̀ pé ẹ̀sìn yẹn bí wọ́n ṣe try láti gbà. But they already have the knowledge about their Ifá náà ṣe pé tó lọ́nà. ẹ ló ṣe ń gbọ́ mi. inú ọpọlọ ló wà. ẹ ló ṣe ń gbọ́ mi. bàbá mi ti fámà rẹ̀ tó gbóríṣà ìdáníkọ̀ o. nígbà tán mú yàn tán dèèyàn lápá lẹ́sẹ̀ tán gbìyàn sínú ship kí ló fẹ́ gbé lọ́wọ́ wọn ò gbé kankan lọ́wọ́
bẹ́ẹ̀ torí pé àwa ní oore ọ̀fẹ́ àti kọ́ Ifá sí ọkàn wa àti ọpọlọ wa ẹni tí bàbá mi Agbonrin Ifá ẹ jẹ́ kí n ṣetán pẹ̀lú wọn ẹ jẹ́ má bínú so ìyá mi so wọn bí òrìṣà lọ́wọ́ so òrìṣà wa bẹ́ẹ̀ ṣe wà yìí ṣe bá fẹ́ máa ṣe. yẹ́yẹ́ mo ń kọ́fà mo mọ̀ nípa mo mọ̀ bíi 10 drivers. òkè tẹ́ bá fẹ́ máa ṣe Ṣàngó sí wọn wá yá òrìṣà yẹn fún yín àwọn tó mọ̀ nípa ìṣó ọ̀pá táwọn náà dọ̀hún ṣé wọn pé gbogbo òrìṣà yẹn ló wà nínú Ifá. tó dẹ̀ yà. so kí ni ẹ wà lọ́pọlọ wọn ọpẹ́ tá máa dá lọ́wọ́ bàbá Ọ̀rúnmìlà nìyẹn bí wọn kọ sílẹ̀ àkọsí orí àkọsí ọkàn. bẹ́ẹ̀ ni o kánà kọ sílẹ̀ àti pé bàbá mi Agbonrin yẹn ẹgbẹ́ òsókè jù. bàbá Agbonrin ẹjẹ fún ní 1 minute àti pé ẹ mọ̀ pé àwọn òrìṣà wa yìí ṣe mọ̀ pé kò ń ṣe àwọn gangan là ń bọ̀ ṣe mọ̀ bẹ́ẹ̀ sàmì mọ̀ bóyá láìjẹ àbí bóyá mi nìkan. mi understand the question yìí. àwọn òrìṣà ẹ mọ̀ pé àwọn bá ṣe gbẹ́ wọn léèrè yẹn ṣe mọ̀ káwọn èrè ká gbẹ́ wọn yẹn gangan kọ́ là ń bọ̀. a lè bọ èrè náà bá a ṣe máa bọ èrè àwọn ń bọ èrè láti àwọn èrè. ìgbà tẹ́ni wọn gbé dání torí ẹ̀ ni mo ṣe realize ẹ̀ sìn because èrè yẹn dàbí ìgbà tó jẹ́ pé bí picture ayé òde òní. Exactly. This person is my favorite person. Mi ìfẹ́ gbàgbé wọn. Remembrance ó lè rìn. So tó túmọ̀ and these are the people tó ti ní knowledge kìíní lọ́wọ́ kan tó kó wọn lẹ́rú. So ó ṣeé ṣe kí wọ́n tún gbẹ́. Bàbá wa ni wọ́n gbà téèyàn mọ̀ bí bàbá wọn ṣe rí. Yóò fi bàbá ẹ̀ ṣeré. Ṣé ẹ mọye tí Brazil pa lọ́dún ṣá? Lórí pé wọ́n ń ṣọdún ọ̀tún ọdún. Ẹ má sọ̀rọ̀ lọ́bẹ̀ yẹn má bàbá ìyá mi. Àti blues nílẹ̀ Yorùbá. They are making money. Àwọn tí wọ́n ń jàpọ̀ sí olódùmarè gbà. Bàbá ọ̀gbẹ́ni ti sọ tán ó ti yé yín. Ìṣẹ̀ṣe wa ló ń lò. Bàbá ọ̀gbẹ́ni ti sọ tán. Tó bá fẹ́ ṣe Brazil carnival yẹn. Kìnní kan ni. Ẹ máa rí Aláàfin Ọ̀yọ́, Ọ̀rúnmìlà. Kìnní kan máa gbé gbogbo ẹ̀ Ṣàngó ẹ̀. Èrò máa ń pọ̀ gan. Ó máa ń mí. Nítorí pé ní ìgbà tí wọ́n kọ́ àwọn pípọ̀ yìí lẹ́rú wọn ò ní àǹfààní rárá láti kó anything nífà ṣùgbọ́n tí Elédùmarè bá fẹ́ ṣiṣẹ́ ìyanu ẹ̀ ó ní bó ṣe máa ń ṣe nígbà tó kọ́ àwọn pípọ̀ yìí wọ́n kó wọn lọ Brazil America lọ kó wọn lọ sugarcane farm a lot of wọn try láti jà fún freedom wọn but Brazil America ní kinní kan tó mọ̀ yìí pé ìlú tó bá lọ jagun kò yẹ yín ó wà nílẹ̀ Yorùbá náà tó bá lọ jagun nílùú tó bá ti kó ìlú yẹn lẹ́rú tán ó ti yẹ yín ìlú tẹ́ kó yẹn àwọn tó ja ogun yẹn nìkan lè pa àtọ́ba bẹ̀rẹ̀ máa lè kúrò ṣẹ́wárí àwọn aráàlú yẹn àwọn lọ́ndì ìlú o ṣùgbọ́n ẹ̀yin lẹ máa rù lórí wọn ẹ̀yin o àtàráàlú o ẹ ti di aráàlú nìyẹn Amẹ́ríkà ò dẹ̀ fẹ́ kí àwọn dúdú ní right wọn wọ́n wá tún wọn tà wọ Brazil so nígbà tó tún wọn tà sí Brazil ó ti yẹ yín àwọn tó tà sí Brazil yẹn wọ́n láyọ̀ láti bá new slave masters àwọn slave masters yẹn fún wọn ní oore ọ̀fẹ́ láti máa lọ church because àwọn yẹn wọ́n gbé Christianity gidi dání ju àwọn Americans yẹn lọ ṣùgbọ́n wọ́n nígbàgbọ́ pé kí wọ́n fi àwọn dúdú yìí ilẹ̀ kan máa practice nǹkan tán ní àwọn tó dẹ̀ wá bẹ̀ wọ́n ní àǹfààní àti béèrè kan o wọ́n ní àǹfààní àti. Alágbọ̀nrín ẹjọ́ there's this curious question tó ti wá sí mi lórí ṣé òótọ́ ni ó jẹ́ pé Yorùbá ni last Africa tí wọ́n kó lẹ́rú. ẹ máa gbọ́ Yorùbá kọ́ ni last Yorùbá dẹ̀ kọ́ ni first ṣé ń gbọ́ ṣùgbọ́n ní ilẹ̀ Áfíríkà wọn kó ìran míì ìran Yorùbá nìkan ni wọ́n kó so gbogbo ìran tọkàn patọ̀ yín pé first and last the first slavery tó kọ́ bẹ̀rẹ̀ Arab ni Arab ló kọ́ kó wa ló ń ja ìjà Usmana Fodio ti bẹ̀rẹ̀. Arab wa bí trader ni o Arab wa bí trader ni o they came as a trader they didn't come as slavery. No wọ́n yàyàyàyà títí wọn ló worst ju ti àwọn funfun yìí lọ. àwọn yìí ẹ̀ ń ṣèyàn náà tẹ́lẹ̀ ẹranko ni wọ́n náà fẹ̀kàn tẹ́lẹ̀ náà. iye tí wọ́n kó ní West Africa ó pọ̀ ju iye slave tí àwọn èyìnbó kọ́ lọ lé èyìnbó lọ. But ní ilẹ̀ Ìgbò ẹ máa rí ìran àwọn dúdú yẹn but ní ilẹ̀ Arab ẹ lè rí wọn kí nìdí wọ́n tẹ̀ wọ́n lẹ́pọ̀n wọ́n castrate wọn so ẹ kàn lè make fund ni ẹ lè bímọ
kẹ́ máa produce. aláàdẹ ìranjú kalẹ̀ àwọn ọmọ ẹ̀dẹ̀ ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn sí dúdú. wọn ò ní sọ fún yín kú wá padà mo tún wá sọ pátá ló fẹ́ gbalẹ̀ ayé já. wọn ò dẹ̀ kọ́ sínú Quran. wọn ò lè kọ́ sí iṣẹ́ ní tó ṣèkà máa kọ́ síbẹ̀ kó ń ṣèkà fún yín. so àwọn slave tẹ́rí ní Brazil yẹn àkọ́sọ́rí bí bàbá wa ṣe sọ òun ni then ìgbà tó dàbí pé wọ́n ti ní freedom àwọn kọ̀ọ̀kan tó mọ̀ pé kíní yìí níbi tó ti wá ó wá láti Benin Republic ni ó wá láti Togo ni ó wá láti western part of Nigeria ni bó ti yẹ yín they try as much as possible láti contact láti lè get kíní yẹn because anytime tó bá ń lọ ó níbì kan wọ́n ti jó ibẹ̀ wọ́n pè ní museum níbẹ̀ yẹn Alexandra ní Brazil ló wà wọ́n ṣẹ̀ṣẹ̀ jó ní bí last year àbí 2 years ago ni gbogbo artifact wà ń bẹ̀ gbogbo history àwa dúdú most especially àwa Yorùbá. bàbá mi Agbonrin Allah ẹ ti ń gbé àwọn kinní yẹn síra o torí àwọn ìtàn wa náà ní ìtàn slavery Alexandra tẹ dárúkọ yẹn Egypt ló wà kì í ṣe Brazil. ó ti museum ni mò ń sọ ṣé Alexandra ó nìkan ní Brazil bó ti gbàgbé orúkọ ẹ̀. àyẹ̀wò mi ìmọ̀ yẹn náà bẹ̀ tí Alexandra tẹ dárúkọ yẹn wọ́n ṣẹ̀ṣẹ̀ jóná ni wọ́n ṣẹ̀ṣẹ̀ jóná ó ti yé yín wọ́n ṣẹ̀ṣẹ̀ jó kíní ẹ̀ náà ní Brazil wà láì artifact wa mo láàkì nǹkan tẹ́ ṣe yẹn mo máa gọ́gùn ẹ̀ ń sìn yẹn ó kọ kíní museum tí àwọn artifact wa wà tí ó wà tó ń jó ní Brazil ó ti yé yín but ju gbogbo ẹ lọ ó tún wá ní ìran kan náà tí a mẹ́nubà àwọn èèyàn pè wọ́n ní Haiti ó ti yé yín ní ìgbà tí wọ́n fi wọ́n ṣe wàhálà àwọn yẹn wọ́n ṣàjà ogun wọ́n free ara wọn but kò síbi tán lè lọ wọ́n lọ sí ilẹ̀ tí kò fi bẹ́ẹ̀ ní resources wọ́n pè bẹ́ẹ̀ ní Haiti French wá sọ pé àwọn fẹ́ gba ilẹ̀ mọ́ wọn lọ́wọ́ again ẹ mọ̀ kọ́ tó fi lé French kúrò bẹ́ẹ̀ yẹn ogun ni wọ́n lò fún wọn. pẹ̀lú AITI. AITI. ṣáwọn IT yẹn tó bẹ̀rẹ̀ pẹ̀lú. bẹ́ẹ̀ ni dúdú báyìí ni dúdú bí àwa báyìí náà ni. yà dúdú ni wọ́n dúdú ni. but níbẹ̀ yẹn voodoo làwọn máa ń pè é tó bá béèrè pé kí níbo ni origination voodoo wọn máa sọ fún ẹ pé the meaning is ogun Badagris ó ti yẹ yín pé it came from Cotonou side of Africa mo wá sọ fún bàbá yẹn yí pé no it didn't come from Cotonou side of Africa. The reason why it is called Ogun Badagris is because the voodoo they believe it is from Badagry. There is a place called Badagry, and the same people that are living in Benin Republic, they have the same ancestors with these same people living in Badagry and Benin Republic. So if you are saying it comes from Ogun Badagris, you are right. Ó ti yé yín bọ̀ tí pé kọ́ padà lọ́lé kọ́ lọ́ máa kọ́ more of that thing. So wọ́n kọ́ àwọn èèyàn wa lẹ́rú gan wọ́n pa àwọn bàbá wa ò dẹ̀ fẹ́dọ̀ wọn ò finú fẹ́dọ̀ fi wọ́n lẹ̀ o àwọn náà jà fún láì fún wọn but irọ́ tí àwọn pípín yẹn pa ni pé àwọn bàbá wa ló tà wá lẹ́rú. It is never àwọn bàbá wa ló tà wá lẹ́rú. Most of the people tá a gbà láyè tá a pè ní mùsùlùmí ló ní púpọ̀ ní wọn ló ṣekú pa wá. Tẹ́ bá lọ wo àwọn tó tà wọ́n ní Badagry ẹ rí pé ìdílé mùsùlùmí. ìṣẹ́fì yẹn náà ló fẹ́ máa ṣẹlẹ̀ lẹ́lẹ́kejì yìí tọ́mọ Yorùbá fẹ́ máa tara fún Fúlàní torí ẹ̀sìn. ẹ rí pé ìdílé mùsùlùmí wọ́n máa ń invade. Seriously. Lárúbáwá àwọn ẹ̀sìn Islam àti Lárúbáwá in general wọn kì í wá pẹ̀lú páwọn wá pẹ̀lú peace. They always come with problems, with problems. There is no peace in this thing. Bàbá ọ̀gbẹ́ni báwo lẹ ṣe lè ràn wá lọ́wọ́ pẹ̀lú history àwọn slave tí àwọn Arab ó ti yẹn nígbà yẹn pẹ̀lú àgbẹ̀ báyẹn pé kìíní yẹn something Sahara kìíní concentrate lọ́n pé ó ti yẹn báwo la ṣe lè kẹ́ẹ̀tì àwọn kìíní yẹn ká ti ẹ̀ka káwọn èèyàn wá rí kọ́mọ iye slave tí wọ́n kó ó ti yẹn ní West Africa ó times 2 èyí tẹ́ ìbò kó. So báwo wá ni. Ẹ̀rẹ̀bọ ló ṣòwò ẹrú jù o àwọn ẹranko gidi làwọn pípù yẹn o àwọn ibù ní Germany báyìí wọ́n sọ pé kán jẹ́ káwọn máa ní ṣẹ̀ríà lọ
àwọn èèyàn wá ń sọ pé ìlú tẹ́tí kúrò àní German sọ fún wọn pé ìlú tẹ́tí kúrò ẹ wá sílùú wa torí pé sọ pé ṣẹ̀ríà lọ yẹn yípe ṣẹ̀ríà lọ yẹn ni bẹ́ẹ̀ ni ẹ wá sábì ìlú wọn ẹ wá bèrè ṣẹ̀ríà lọ ṣẹ́tí ṣí rẹ̀. olórí burúkú ni wọ́n ní ìlú wọn wọ́n máa sọ fún yín pé obìnrin wọn ò ní right kí ló dẹ̀ fa tóbìnrin ò ṣe ní right ṣèbí torí ṣẹ̀ríà lọ orí burúkú yìí ni tó bá dé US wọ́n máa raise the flag àwọn support Palestine àwọn support àwọn ìlú ibi tí obìnrin ò ti ní freedom àwọn ìlú ibi tí àwọn ọkọ ò ti ní freedom o. so ìfàtẹ ìwọ́lọ́kọ yẹn wọn ò tiẹ̀ àìsè rárá wọn ò tiẹ̀ fi pamọ́ rárá. mentality wọn ó worst gan. These people are not any mo gba tí wọn náà ṣáàlù tí má tiẹ̀ parọ́ má don't anything Arab ẹ̀ tẹ̀lé ní sàkánì wọn. mentality wọn ó worst gan. Mo ti gbàgbé nǹkan tó mú mi fẹ́ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan yẹn tó di pé achipi ní kíní slavery yìí bàbá ọ̀gbẹ́ni sọ kíní kan inú mi dẹ̀ dùn sí kíní yẹn ni mo ti fẹ́ wá sọ̀rọ̀ lé lórí tí bá rántí ó ní nǹkan tí wọ́n sọ wọ́n ṣàlàyé wọ́n tẹ̀ láti ṣàlàyé fún ìyá wa your favour mo ti gbàgbé kíní yẹn ìyá favour ló béèrè kíní yẹn ni òun ló mọ̀rọ̀ yẹn wá. Kí ló béèrè o? Àti ìrántí mọ́ torí ìkàtà béèrè pọ̀ gbogbo mi lè rántí mọ́. Bẹ́ẹ̀ni, ṣáàrí kínní yìí kò ṣe pé kínní nǹkan ìbànújẹ́ ni kò yẹ yín ó máa ń dùn mí tí bá jókòó wá wò pé so èmi tí mo tiẹ̀ wá nígbà yìí tí wọ́n fi kankan sí mi lọ́rùn tí ayé ni mí báyìí báwo ni àwọn bàbá mi tó wá kó lẹ́rú nígbà yẹn tó fi ṣẹ́kẹ́ṣẹkẹ̀ sí lọ́wọ́ irú àgbákòwò ni wọ́n fi wọ́n sí. Understand irú bàbá mi Agbonrin ọlá ṣe rí ìbéèrè tẹ béèrè yẹn tẹ bá fẹ́ mọ emotion and feelings nípa ẹ̀ mo dẹ̀ rọ gbogbo àwọn àtàwà lórí ìkànnì yìí náà tá bá wà ní Nàìjíríà ẹ jẹ́ ká try ká gbìyànjú ẹ lọ visit Badagry Slave Museum. àní ẹ máa sunkún ni ẹ máa sunkún. tẹ bá rí àwọn irin tó kó sí wọn lọ́wọ́ àti tó kó sí wọn lórí tẹ bá rí ìkà tó dè mọ́ wọn lára àná ẹ mọ̀ bí àwọn lè ẹ mọ̀ bí àwọn lè ẹ mọ̀ bí àwọn lè àwọn kọ̀ọ̀kan tí mo wò wọn ò ní jẹ́ sọ̀rọ̀ wọ́n máa ní kọjú sókè báyìí nínú oòrùn tani èwo nínú ọyìn mùsùlùmí ilẹ̀ lè kọjú sókè sínú oòrùn láàrin how many hours ẹ wá ní wọ́n gbọ́ lọ nǹkan wá kí wọ́n máa believe nínú ọ̀nà àwọn ẹranko. ẹgbà sílámù ìsìlámù dáa ìsìlámù dáa. sábà pé ẹni tó bá ṣiṣẹ́ oko ó máa ní strength á dẹ̀ ní agbára gidi láti lè wà for like hours. àwọn náà ní ẹ bá mi sọ fún ìyá mi tó wà lókè your favourite wọ́n ní wọn like Islam pátápátá Allah dẹ̀ like wọn Muhammed like wọn gan. alágbó ní fẹ́ ṣìrì. Allah dẹ̀ like ìyá. aláwọ̀ kì í ṣe aláwọ̀ ṣe. pátá aláwọ̀ máa ṣe èrè ṣáláwọ̀ àjọrò. aláwọ̀ kì í ṣe èrè. ṣèbálà ló jẹ́ káwa obìnrin ká mọ̀ pé ó yẹ ká máa ra pátá pupa fún Valentine. aláwọ̀ kì í ṣe ni ẹ má sọ aláwọ̀ mi lẹ́nu ẹjọ́ kẹ̀kẹ́ lọ́wọ́. ó dùn àwọn Yorùbá Mùsùlùmí bí mo bẹ́ kí ní ẹni wọn tó yẹ o tó já wọn lára jẹ pátápátá. ẹ jẹ́ kí n sọ kíní kan fún yín sọ pé láti ìgbà yẹn wọ́n ti kọ́kọ́ sọ pé kí Ọọ̀ni of Ifẹ̀ jáde kó wá dìbọ́ǹkì ẹ̀ kó sọ pé òun ò ju Allah lọ ìgbà tó rí pé Ọọ̀ni ò jáde wọ́n wá ti àwọn ọmọ wọn síta pé káwọn náà máa lọ máa sọ history ìsọkúsọ nípa àwọn Ògún nípa àwọn Ṣàngó kọ́ máa bú àwọn yẹn mo kàn ń wò ní pé tá bá dá wọn lóhùn òun ní pé kíní ẹ má dá wọn lóhùn àwọn lára ń ta ẹni àná lára ń ta so ó ń jà pọ́wọ́ lọ́wọ́ ni. bàbá mi Alágbọ̀nrin kò nídìí ká dá wọn lóhùn wọ́n ọmọ tó bá wò ṣùṣù tó ń sọ Yorùbá lẹ́nu tó jọmọ Yorùbá ojúlówó ọmọ Yorùbá tó bí ẹ síbi tó ń tẹ̀lé Yorùbá tó ń mumi tó ń tẹ̀lé táwọn fọ́fàrà ẹ̀ńtì tó wá ń sọ̀rọ̀ wọn láburú definitely èpè ti mọ̀. ẹ̀sà ni ká tó yé wọn nìyẹn. mo kàn rẹ́ nígbà tí mo wò.
Ẹ má bínú o, mi jẹ́ ẹ̀rẹ́ ẹ̀kọ́ tó ṣẹlẹ̀, ẹ jẹ́ jí sí ẹ̀kọ́ tó ṣẹlẹ̀, àbọ̀ Yorùbá ni máa fi sọ gbogbo ẹ̀. Àwọn ọmọ mi ló ń pè mí, ṣé ó ti yé yín, àbọ̀ orúkọ yìí. Ọkùnrin mẹ́rin mi ní, ìkan ti pé 22, ìkan wà 20. Mo wá ní 20 yẹn, ó ná ọmọ òyìnbó kan, ẹ̀wọ̀n wò síbi tí ṣe ò sí. Àbúrò ti ṣe nǹkan pẹ̀lú ẹ̀, one nice time. Understand? Ẹ̀gbọ́n náà wá tún lọ pàdé ẹ̀. Wàhálà wà ó, gbogbo nǹkan tá a ti ṣe kékeré. Ẹ̀gbọ́n náà wá pàdé ọmọ yẹn. Ìbẹ̀lẹ̀gbọ́n sùn sí for a weekend. Understand? Àbúrò wa sọ fún mi, wá sọ pé àkódá pé wọ̀ ni. Wípé gbà tó ti mọ̀ yẹn. Wípé èmi náà ti ṣe irú ẹ̀ rí o. Kò fẹ́ kí n ṣe kékeré. Àgbà wa búra ló ń sọ yẹn o. Àgbà wa búra bí èwe ò ṣe é rí. Ẹ̀dẹ̀ rí pé ìwé lẹ́yìn sí àgbà gidi lélẹ́yìí. Ni wọ́n á sọ fún ọmọ mi second born pé Jọ̀jí Bọ́lá má bínú máa bá Òkìkí Ọlá sọ̀rọ̀. Ni pé orúkọ Muslim náà ní àmì mi ò fẹ́ máa bí tiẹ̀ fẹ́ kó orúkọ Muslim wọ̀nyẹn. Ìyẹn fi tẹ̀wọ̀ tẹ́lẹ̀. Kò sẹ́ tí ò ní tiẹ̀ lára. Àmọ́ yọ̀ ń kéjì. Ó wá tún wá sọ kan pé pásítọ̀ kan dúdú tí jẹ́ òyìnbó yẹn lọ bá pé pásítọ̀ yẹn ní pé ẹ kò mí nǹkan lè ṣe iye sọ fọ́bọ̀ yẹn pé mi fẹ́ mọ pásítọ̀ dúdú yẹn ní pé kó jẹ́ mọ nọ́mbà pásítọ̀ yẹn èmi máa dídì lọ bá tó bá sọ̀rọ̀ máa gbá etí ẹ̀ ọlọ́pàá jọ kó wà lọ́kọ̀t. George ẹ kàn bá sọ̀rọ̀ lásán ni. no tó bá tẹ̀ fẹ́ ṣe pásítọ̀ yẹn gan máa mọ̀ pé tó kò sóhun tó máa ní pé òun mọ̀ mí a ti mọ̀ pé lè máa kàn sọ pé irú kọ́ọ̀tsọ̀ wo ló wà àbí ṣóyìnbó gan-an àwọn gan ò ní gbàdúrà ẹ̀kọ́ mọ́ tá a ṣe nípa àwọn òyìnbó yìí gan ò ní kọ́ọ̀tsọ̀ it's not going to happen. Bàbá mi nígbà tẹ́ ti sọ pé pásítọ̀ yẹn ẹ fẹ́ àwọn pásítọ̀ náà tó tẹ̀lé àwọn àgùntàn Jerusalem the same thing làwọn náà ṣe. Èmi fẹ́ yá mi fẹ́ ẹ wá mọ mi tí mi wá sọ ẹ mọ pé ìyàwó máa lọ church mi wá sọ fún ìkọ́ èmi ò mọ ọ́fíìsì àbí àwọn lè wà lábẹ́ bì ni wọ́n ní wọ́n mì pé tí ti ẹ̀ ṣe sí lára dòsìn pẹ̀lú ìyá yín àbí tẹ bá lọ church ó wá ká pásítọ̀ yín pẹ̀lú ọkùnrin kan church yín tó ń bá sùn tó bá fún ẹ 1,000 àbí 500 èmi mọ̀ mi mọ̀ pọ̀ mọ́ mi wọ́ọ̀tì jù yẹn lọ ní fi tì í sí lára ó wá ní 1,000 what? Mi ní pé will you take it that you should not tell your dad? Mi ní pé so therefore that is God. You see a pastor can tell you that pastor is sick. You understand? Àwọn ọmọ tá a bí sílùú òyìnbó nìyẹn o ní ìbí wọn sí Nàìjíríà o kankan nu wọn o. Bẹ́ẹ̀ni ẹ gbọ́dọ̀ fọ́lọ̀ yẹn ọgbẹ́ yẹn sọ yẹn lóòótọ́ o kó má lọ fún wọn nígbà dẹ̀. Kọ́ọ̀tsọ̀ ni ẹ mọ̀ kọ́ lè mọ̀ kọ́ ọmọ mi ò bẹ̀rù bàbá ẹ̀yìn àfà lóbi tẹ bá wà lọ abẹ́lẹ̀ ẹ lọ sàgún yìí o ibi tẹ tí ìsà ló máa ti yà mọ́ yín lórí ẹ gbàgbé ẹ ẹ gbàgbé gbogbo ewé ò lè jẹ́ fún yín kò ṣètò jẹ sádọ̀la kò ní jẹ́ tẹ bá ṣì ń bàjẹ́ ṣe jẹ́ ẹ jẹ́ pásítọ̀ ẹ jẹ́ wòlíì gbogbo àwọn babaláwo yín kan tó ń ṣe oògùn yẹn kó máa root kó máa jáde ní gbogbo chọ́ọ̀chì tó ń rìn mọ́ láṣẹ ó mọ́lẹ̀ ẹ máa sọ̀rọ̀ náà. Ṣé gan? Bàbá làágùn náà dàbẹ́ sọ̀rọ̀ lọ́lẹ́ẹ̀kan. Nǹkan tí ìyá béèrè ni àyà ti lọ. Ìyá sọ̀rọ̀ ìyá béèrè kí ní kó ti gbàgbé.